ẹja yòókù anabi ẹgbẹ́ sallallahu alayhi wa sallam ẹni àsàlátù tí ẹ bá gòkè jù lọ́lọ́run kọ́kọ́ kẹ́ ẹni tó bá yòókù anabi dáadáa ọlọ́run á yọ ìdùnnú lára rẹ̀. sallallahu alayhi wa sallam. ìjọ jẹ́ ayọ̀gbọ́ anabi ni pé gbogbo wa là ń gbàwẹ̀ ẹni tó sọ fún wa pọ́lọ́ ní ká gbàwẹ̀ là anabi ẹjẹ́ ìjuwọ́sẹ̀ anabi náà ẹgbẹ́ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹjẹ́ sọ pé allahumma salli. allahumma salli. ala sayyidina muhammad. ala sayyidina muhammadin. wa sallam. wa sallam. allahumma amin. allahumma amin. láàrin ìṣẹ́jú kan kí àwọn ètò tó kù ó tó máa lọ. masha allah. a kí ọlọ́run. alhamdulillah. ọba tó pẹ̀rẹ̀ ní ar-Razzaq al-Wahhab. al-Mu'ti. ọba tó sọ pé ó ní jíjẹ mímu tẹnìkọ̀ọ̀kan ó lọ́wọ́ òun ló wà. masha allah. ó ní gbogbo tí ẹ̀dá lè máa ṣe ó ní kò sí lọ́wọ́ ẹ̀ àtijẹ àtimú rẹ̀ ọ̀dọ̀ òun ló wà. allah. ó níjọ́ tá a ti dáyé iye omi tá a máa mu iye oúnjẹ tá a máa jẹ iye ẹ̀ṣọ́ tá a máa wọ̀ allah. iye ìborùn tá a máa lò iye bàtà tá a máa wọ̀ ó ní gbogbo ẹ̀ kullun fi kitabin mubin. masha allah. Ọlọ́run ti wà lákọsílẹ̀. láti kí ọba yẹn ayin yóò jẹ́ ká jòkó báyìí lọ́dún tó lọ. allah. àmọ́ fàyè rẹ̀ báyìí lẹ̀ ní ọdún yìí. prógrámù wa yìí eléyìí ló máa jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́sán irú ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́sán lélẹ́yìí. ní gbangba ẹlẹ́kẹ̀ẹ́sán irú ẹ̀ ní gbangba. ní gbangba. ó ti wá ní bó ṣe máa ń lọ. ó ní bá a ti ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ mọ́lọ́ ní kó tún lékún díẹ̀ lọ́dún yìí. ó wá gbà mí ò fẹ́ kó kọ́kọ́ rí rẹ̀ ní ẹni tẹ́nu inú rẹ̀ ń bàjẹ́. lórí pé nọ́mbà tán ní kẹ́ ẹ gbà kẹ́ ẹ fi gba nǹkan yẹn náà pín fáwọn tí wọ́n fẹ́ rí dókítà láwọn àyíká. ó máa gba nọ́mbà yẹn ó tún fẹ́ sanwó ni. wáyé pé inú àlàáfíà ló wà báyìí kò tí ì burú débi pé kò sí lọ́wọ́ mi àmọ́ mi ò lè jáde ẹnáwó yín méjì sókè kẹ́ pé Allahu Akbar. ọlọ́run dẹ̀ tóbi jù báyẹn lọ. allahu akbar. n kò mọ wọlé báyìí náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ayọ̀ báyìí. allahu akbar kabir. láàrin ìṣẹ́jú kan lónìí àgbàlérò ọlọ́run dẹ̀ ní kó mu ṣe bẹ́ẹ̀. alhamdulillah. pé family 600 á fún wọn ní 6 kg bag of rice. ìyá tí ń tà sí pé dìríkà mẹ́jọ ó lé. olùwà ó wà òkè ẹ filẹ̀. so lẹ́yìn bẹ́ẹ̀ ìmáàmù kún báyà kún a wá fi owó 1000 ẹ jáde lé àpò aláìsí yẹn kọ̀ọ̀kan lọ́wọ́ fún èèyàn 600 ẹgbẹ́ tóbi. èmi ni mo rò ó bẹ́ẹ̀ o èmi kọ́ ni mo kó gbogbo owó yẹn kalẹ̀ o èmi ni mo sọ pé mo fẹ́ ṣe é èmi kọ́ ni mo gbé gbogbo ráìsì yẹn kalẹ̀ o. àwọn èèyàn Ọlọ́run bíi tiyín báyìí náà ní àwa gbára jọ níjọ́ tí mò ń ṣe kinní yìí níjọ́ tí mo bẹ̀rẹ̀ èmi nìkan ni. bọ́ọ̀lù àbúrò ló wà lórí ìjókòó yìí. tí mo fi ní ká wá jókòó ó ní pé àwọn náà wà nínú àwọn fídímù àwùláyé alimọ̀ṣáyé tó já sí wípé ìjọ táyé bá gbé nǹkan fún wọn. ẹ
tó kìbọnú wọn á wáàyè ó yẹ kó kọ́kọ́ wọ̀. orúkọ ti wà ń ta àti ẹni tó lè fún wa nígbà báàgì àpò ráìsì kan. àmọ́ àwọn àfa àtàwọn ẹni ọlọ́run kọ̀ọ̀kan gbà pé àlùdà ọlọ́run dá fún àti ẹtí ìmọ̀ ẹja àlùdà ń gbà náà lọ́hùn. tó bá ti wá di pé Ramadan ń bẹ̀rẹ̀ báyìí ó mọ̀ wá pé ó ní nǹkan àwẹ̀ wá dá o nǹkan àwẹ̀ wá dá o. àwa di ẹni tí ń yáwó lọ gba ẹ̀ pariwo ọlọ́run dára. àwa di ẹni tí ń yáwó lọ́ọ́ ra àpò ìrẹsì fún àwọn èèyàn. Masha Allah. àti mílkì àti bọ̀m̀pítà. Today I will tell you the secret behind every successful woman and a man. Masha Allah. tó o bá ti gbọ́n ju owó lọ ò ní lówó. Ọ níní o. tó o bá ti lé owó jù láyé ó fi ra ẹ síwájú jù nínú àkáǹtì tọ́lọ́hún ọlọ́run máa ní káwọn màláíkà tí wọ́n ń pè kan ká máa tù ẹ́ sẹ́yìn torí pé n tó ń ṣe yẹn kò sí lọ́wọ́ ẹ̀. Innamal malu alladhi tatlubu. mi ò tí bẹ̀rẹ̀ mọ́. Hayakumullah. àmọ́ lọ́dún yìí mo láǹfààní àti sọ tí máa ti bẹ̀rẹ̀ lẹ́kítọ̀ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ fún fábílì kọ̀ọ̀kan tó bá lórí ìjókòó ní àyín lónìí yóò gba 6 kg 6.2 ni actually but 6 kg of rice bag of rice fún fábílì 600 family 600. àtọwọ́ 1,000 naira owó wa 1,000 naira. ẹnì kọ̀ọ̀kan. fẹ́ni kọ̀ọ̀kan nínú gbogbo ẹni tó débì tó gba nọ́mbà. so yòówó ànábi kí ni yóò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. programu yìí àwẹ̀kọ̀ọ́lá la máa ń bẹ̀rẹ̀ torí pé ijó yìí ní ọjọ́ tó yẹ kí n bẹ̀rẹ̀ tafsir gẹ́gẹ́ but unfortunately lọ́dún yìí déètì tá a mú ó jẹ́ sí pé déètì ọjọ́ àkọ́kọ́ nínú Ramadan ni tó torí ìdí èyí bá a ti ṣe náà nìyẹn. lẹ́yìn bẹ́ẹ̀ mo wá sọ fáwọn èèyàn bá a ti máa mú lọ́dọọdún a máa dìde nísìnyí á lọ kó àwọn aṣọ yẹn. Masha Allah. Sáré dákun. ó dẹ̀ ṣàlàyé fún ẹ pé fáàkì pò níbí báyìí kò ní kó padà dẹni tí ó padà máa káṣọ wá pé ẹ bá mi fún yàn. Allahu akbar. àníyàn sítẹni tó ń fún yàn olólùfẹ́ fẹ́ wò Allahu akbar. àtàníyàn tí wọn náà fi gbà á. lọ́dún yìí ẹrú ọlọ́run kan ọdún tá a kọ́kọ́ jáde gbàrà síta a ní àwọn máa ṣe ìkẹ́bà yìí lọ́dọọdún máa yẹ wá sórí fídíò Ògúnmọ́lá ó wá gbà lọ́dọ̀ wa ni. lọ́dún yìí àpò ráìsì mẹ́wàá lòun nìkẹ́ rà. Allahu akbar. ó sì wà l'Amẹ́ríkà báyìí. àpò ráìsì mẹ́wàá ló rà. nígbà yẹn àpò ráìsì dìríkà mẹ́rin la máa ń pín but ìwọ náà máa sọ tó lè mú ẹ yí situation rẹ yí padà Allahu akbar. kúrò láti ẹni tó ń gbà ó máa padà dẹni tí ń fúnni láì nídìí láti ṣògùn owó àmọ́ láàrin ìṣẹ́jú kan lọ́dún yìí bákan náà àti mo wá ní ó yá àwọn aṣọ bá ti máa ń kó wá nìyẹn o àwọn ẹrú ọlọ́run kan bíi mẹ́ta láti ìlú UK àwọn ní àwọn ò sí lára ní àmọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n gbọ́dọ̀ fẹ́ fún àwọn èèyàn náà láṣọ yẹn àwọn mẹ́ta dẹ̀ forí wọ́n dẹ̀ fi lórí wọ́n dẹ̀ kó àkàrà tó jẹ́ 120 pieces 4 years of Ankara ọkọ̀ olẹ̀ ológun ọlọ́run àwọn àgbàlagbà kì í ṣe yọ ọmọge là á fún nìyẹn. ẹ̀yin ọmọge kọ́. tí ó mọ jẹ́ aṣọ ìṣe ọdún. aṣọ ọ̀ṣọ́dún lélẹ́yìí ó máa jẹ́nu ni fáwọn ìyá wa. kí n tó bẹ̀rẹ̀ káwọn ìmọ̀mù tó bẹ̀rẹ̀ àwọn program tó kù lọ àwọn eléyìí tí ó wà mí báyìí à lẹ́tọ̀ ni à lọ mú fúnra wa ni. ẹ wá níbi àwọn àǹkárá eléyìí a máa pín yẹn ni a ní láǹfààní àti débẹ̀ gbogbo ẹni tó bá ní interest láàrin ìṣẹ́jú kan nísìnyí ẹ dìde ẹ lọ mọ àwọn aṣọ yẹn. Masha Allah. ìtì àmú òkè ń ni kábùyàn ní nǹkan òpè àtòṣì ẹ mọ̀ wà bẹ tẹ́ǹtì lọ bàtà wà mẹ́ ìtì àmú òkè ń ni kábùyàn ní nǹkan òpè àtòṣì káájú ṣe kẹ́ẹ̀dá o abẹ́tí fẹ́ kọ́ bọ̀lúwa ó ṣe kẹwàá. ìtì àmú òkè ń ni
káfúyà nìkan òpè àtòṣì. ìtì àmú òkè ń ní káfúyà nìkan òpè àtòṣì. káwéjú ṣe kẹ́ẹ̀dá o tàbí tí bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹwàá. nìkan ìwọ̀n ẹ̀dá ó kọrùn. kọ̀mọ fún yà. ìwọ̀n ẹ̀dá kọ̀mọ fún yà kò ní ó tán. tọ́ ọ bá lọ yáwó tó ṣẹ́kù kò ní ó ṣẹ́kù lọ́wọ́ rẹ bẹ́ẹ̀. àwọn ò ní ọrí nǹkan ṣe. ẹ lọ béèrè ta làwọn tẹ́ẹ̀rí tó ra lé gbogbo àdúgbò. àná wa ń sọ bẹ́ẹ̀. kọ́ làwọn ò gbé o kọ́lé. àwọn ò jí orí ṣe. ọba ìyá tó rí jẹ́ tí ń fún yà. òkè lọ́wọ́ afúnni ń gbé. ọba ìyá tó rí jẹ́ tí ń fún yà. tàbá ti fẹ́ kó bọ́ọ̀lù wa ó ṣe. ìtì àmú kí n tanwó káfúyà nìkan òpè àtòṣì. ìtì àmú kí n tanwó káfúyà nìkan òpè àtòṣì. káwéjú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹwàá. kàmá fún yà. kàmá fún yà. kọ̀ọ̀mà náwó ọ̀la ẹ̀dá o kò ní kí tiẹ̀ bàjẹ́ láíláí kò mà fún yà. kọ̀ọ̀mà wa yà wá kọ̀ọ̀mà yà láwọn ọ̀pẹ́ yà. kò ní o máa gbé lọ́gbélé. máa gbọ́. òkè sálọ̀wọ́ ẹ̀rú gbé ọmọ èèyàn lórí jẹ́ tí ń fún yàn. òkè sálọ̀wọ́ ẹ̀rú gbé ọmọ èèyàn lórí jẹ́ tí ń fún yàn. káàdì ṣe kẹ́ẹ̀dá o àwọn ẹ̀dínlẹ̀ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹwàá. ìtì àmú òkè inú ni káfúyà nìkan òpè àtòṣì. ìtì àmú òkè inú ni káfúyà nìkan òpè àtòṣì. káwéjú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹwàá. bámúbámú lè bí iye èmi ò gbà pé ìdí ń pọ̀ mọ́ ẹ̀dá kan. bámúbámú lè bí iye èmi ò gbà pé ìdí ń pọ̀ mọ́ ẹ̀dá kan. àmọ̀ràn tí yóò dára nìyẹn mùsùlùmí má dàrú ẹ̀ láṣà àṣà mọ́. mọ́. ọ̀rọ̀ tí yóò dára nìyẹn bọ́lá ló máa máa lọ́rùn ẹ̀ lọ́rọ̀ mọ́ o. kárọ́jú ṣe kẹ́ẹ̀dá o. àbàtì bẹ́ẹ̀ lọ́jú ṣe kẹ́ẹ̀dá o. àbátì fẹ́ kọ́ bọ̀ olúwa. ó ṣe kẹwàá. ìtì àwọn òkè ń tán o káfúyà nìkan òpè àtòṣì. ìtì àwọn òkè ń tán o káfúyà nìkan òpè àtòṣì. káwéjú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹwàá. tí àbùkù kì í náwó. kábòyà nìkan òpè àtòṣì. ìtìyàmú òkè ìtàwó. káfúyà nìkan òpè àtòṣì. kàmá fún yà kò ní ó bàjẹ́ fún ẹsẹ̀. ṣe kẹ́ẹ̀dá o. kàmá ti fẹ́
ọmọ Olúwa ó ṣe kẹwàá. àmú òkè tánwó káwùyà ní nǹkan òkè àtòṣì. ìtìyàwó òkè tánwó káwùyà ní nǹkan òkè àtòṣì. káwájú ṣe kẹ́ẹ̀dá o tábà ti fẹ́ kọ́ bá òun wá ó ṣe kẹwàá. èmi ti yóò tèmi. kò sí tó kàn mí I don't care kì í sọ̀rọ̀ rẹ̀ I don't care. kò sí tó kàn mí kò dáa. màmá sọ̀rọ̀ ẹ̀. ọ̀rọ̀ burúkú lirú ọ̀rọ̀ bẹ́ẹ̀. máa sọ̀rọ̀ ẹ̀ lásàmọ́ o. ìtìyàwó òkè tánwó káwùyà ní nǹkan òkè àtòṣì. ìtìyàwó òkè tánwó káwùyà ní nǹkan òkè àtòṣì. káwájú ṣe kẹ́ẹ̀dá o tábà ti fẹ́ kọ́ bá Olúwa ó ṣe kẹwàá. kẹ̀kọ́ bùyà nìkan. kẹ̀dá bùyà nìkan. kò mọ̀ fọwọ́ èèyàn ẹ gbà ẹ máa ná ẹ máa jẹ́ ẹ wá gbà kò mọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo gbà. kẹ̀dá bùyà nìkan. owó nígbà. kò pé kí ọlá ẹ̀dá ó parun. àlè rẹ nìkan tí nǹkan ṣe rí lára gbogbo yẹn. kẹ̀dá bùyà nìkan. kò mọ̀ náwó. kò pé kí ọlá ẹ̀dá ó parun. ẹ lọ wọ àwọn tó ń ná wọn ní sí ni àwọn tó ń ná sí wọn ní sí ni. kẹ̀dá bùyà nìkan. kò pé kí ọlá ẹ̀dá ó parun. àní kò mọ̀ fún yẹn kò ní ó dá. lórí bọ̀ wọ́n. kò pé kí ohun tí yóò tó ṣẹ́kù. kó láhùn òpè wọlé. kó láhùn òpè kọ́lé. kó láhùn òpè oríṣi. òkè òkè sálọ́wọ́ ẹ̀hún gbé. ọmọ èèyàn lórí jẹ́ tó ń fún yàn. òkè Máa fún yàn. sálọ́wọ́ ẹ̀hún gbé. Máa ọmọ fún yàn. èèyàn lórí jẹ́ tó ń fún yàn. lọ́kọ́ bó ṣe máa fún yẹn. Yàrájú ṣe kẹ́kọ̀ọ́. má máa gbà ní gbogbo gbà. Yàrájú ṣe kẹ́kọ̀ọ́. Ọba tí fẹ́ kọ́ bọ́lúwa ó ṣe kẹwàá. ìtìyàwó òkè tánwó káwùyà ní nǹkan òkè àtòṣì. ìtìyàwó òkè tánwó káwùyà ní nǹkan òkè àtòṣì. káwájú ṣe kẹ́ẹ̀dá o tábà ti fẹ́ kọ́ bá Olúwa ó ṣe kẹwàá. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. anabi wa Muhammad aṣíwájú ayé bàbá Fatimata ọkọ Khadija Ẹ yóò gbọ́ ẹ̀nẹ́bí kí mi ọdún dáadáa. ọmọ Abdullahi Ẹ ti wọ Isa ẹ̀nẹ́bí ẹgbẹ́ sallallahu alayhi wa sallam. anabi Muhammad aṣíwájú ayé anabi ní gbogbo aláàánú àwọn èèyàn gbogbo aláàánú pátápátá kó máa lọ ní sàlẹ̀sàlẹ̀ ẹ máa mú wá díẹ̀díẹ̀ anabi ní gbogbo ẹ̀yin aláàánú ayé tó ń ṣàánú èèyàn anabi ní wọ́n tó láàánú ọmọ ènìyàn lójú tó ń ṣàánú àwọn èèyàn ọlọ́ọ̀ni àwọn èèyàn ni wọ́n fún àwọn tí wọ́n fún lè má fún wọn àmẹ́mi lèmi ò máa dá padà sọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀. ìrì àwọn máa ń fi lè yọrí di. ọlọ́ọ̀ni olówó ẹ máa ṣàánú fi sábà. ìtìyàmú òpè hùn ní kábòyà ní nǹkan òpè àtòṣí. ìtìyàmú òkè hùn ní kábòyà ní nǹkan òpè àtòṣí. lọ́wọ́jú ṣe kẹ̀dá o bó bá ti fẹ́ kọ́ bọ́ọ̀lùwà ó ṣe kẹwàá. ìtìyàwó òkè òní káfíà ní nǹkan òkè àtòṣì. ìtìyàwó òkè
káfíyàn ní nǹkan òkè àdóṣì. káyéjú ṣe kẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹ́. Káyéjú ṣe kẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹ́. tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹ́. àní káyéjú ṣe kẹ̀dá o kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹ́. káyéjú ṣàánú ẹ̀dá o. ìwọ náà máa rọ́jú ṣe kẹ́ẹ̀dá o. máa rọ́jú ṣàánú ẹ̀dá tó bá nílẹ̀ kọ̀ọ̀kan. orí bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé mi ń pọ̀ máa dábọ̀. bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé mi ń pọ̀ máa ẹ̀dá kan. ọ̀rọ̀ tí ò dáa nìyẹn o. mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ wọn. àmọ̀ràn tí ò dára nìyí mùsùlùmí máa dárú ẹ̀ láṣà wọn. káwájú ṣe kẹ́ẹ̀dá o tàbá níbẹ̀ kọ̀ọ̀bọ̀lúwà. ó yá yín tí yá mú òfin òun ni. ire àwọn ẹni kan òkè àdóṣe. àròjù ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù o. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. ìtìyàmú àmúyàn ní nǹkan ògbé àdóṣe. ìtìyàmú òkè ìdánwò kámúyàn ní nǹkan ògbé àdóṣe. káwájú ṣe kẹ́ẹ̀dá o káwá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. àmúyàn ní nǹkan ògbé àdóṣe. káfíyàn ní nǹkan ògbé àdóṣe. káwájú ṣe kẹ́ẹ̀dá o káwá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين
àìní wálé sáánà wàṣàbàtàyìn wàhádàyìnà wùnàjìdàyìn falakita hamalẹ̀ akọ́bàtà wọ́mọ adẹ́rọ̀ kàmalẹ̀ akọ́bàtò fàkùrọ̀ kọ̀bàtì àwọn ìtì àmọ́ fìyà omi sí mọ́sẹ̀kọ̀bàtì yàtì máa za mọ́kẹ́rọ̀bàtì. Aw misikina za matirobatin ثم كان من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالمرحمة àmú òkì ń tanwó fún yàn ní nǹkan ò pé àtòṣì ire tí àmú òkì ń wun ni ká fún yàn ní nǹkan ò pé àtòṣì ká rọ́jú ṣe kẹ́ẹ̀dá o tábà ti fẹ́ kọ́ bá olúwa ó ṣe kẹ́ wá. ẹ jẹ́ ayọ̀ bọ́ anábì kí ni mi ò dùn. sallallahu alayhi wa sallam. lẹ́yìn àwọn tí wọ́n offload ráìsì ń bẹ̀ yẹn. Masha Allah. gbogbo àárín yìí ẹ̀yin bá ń sá wa ayiwa ẹ dàgbà wá dúró báyìí a fẹ́ rí ẹnìkan kan ní gbogbo ìyá yín mọ́. mo fẹ́ ẹ wọ alikali lè máa dúró mi àyàtọ̀ yìí. ẹ̀yin tẹ̀ ẹ̀ wọ́n flood ẹ̀ mi ò fẹ́ ariwo ẹ jẹ́ kí gbogbo ẹ̀ mọ̀ bọ́ ń ta gbangba báyìí. 604 ní gbogbo báàgì náà. 604 ní gbogbo price náà. 604. ó lé. Masha Allah. nǹkan mẹ́ta làwa gbà ní àyín lónìí. nǹkan mẹ́ta làwa gbà. àkọ́kọ́ lẹ́yìn tí mo kí Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run tóbi lọ́kàn yín ni. Allahu akbar. Allahu akbar. ọba tí ó fún yín tí ò ní béèrè. ọba tí ò kí ń fún yàn torí. Masha Allah. ọba tí ò kí ń ṣe fún yàn torí tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. ẹni Ọlọ́run bá tóbi níwájú gbáyà rẹ̀ kó pariwo olóògbé Allahu akbar kabira. àlékún kí Ọlọ́run àti àánú Ọlọ́run àti àdúró ti Ọlọ́run ó bá àyànfẹ́ Ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. èyí ni Ramadan alákọ̀ọ́kọ́. Masha Allah. nínú 1442 Allah. ó ṣe dédé 2021 ní agbára Ọlọ́run ẹ̀mí rẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá kí aṣáájú ìparí àní máa fomi ojú ránṣẹ́ sí ẹ̀. Amina ya Allah. tó bá nígbàgbọ́ pé bí corona ṣe pààyàn tó ní 2020 ó kàn wú Ọlọ́run ló dá ẹ sí ó sì fi ìyìn fún Ọlọ́run náà kó pariwo Ọlọ́run pé Allahu akbar. Allahu akbar kabira. ó dàbí pé mi ń lo gbohùngbohùn ó jẹ́ kí ohùn mi ó sọ̀rọ̀ sókè. ẹ̀yin ẹrú Ọlọ́run ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀yin náà sọ̀rọ̀ sókè ẹ kí Ọlọ́run pé Allahu akbar. lónìí bàbá ti wá fún ìtì àm nǹkan mẹ́ta là á máa gbà. lẹ́yìn sẹ́rí yìí tó wà wájú wa yìí gbà mú òórùn bà
Eba. amúhọ̀nà bá. eléyìí ò lè tán ìṣòro. Allah. èèyàn bá jẹ ilé ní ẹgbọ̀n oṣù á ní bóòlù ó sì ṣe. ẹ bá ń pariwo ọlọ́run. Allahu akbar. àmọ́ wọ́n ṣe rí yẹn ètò wa bẹ́ẹ̀. àpín lẹ́ni ó jẹ́ nǹkan àkọ́kọ́. Allah. lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tí a bá pàdé báyìí tá a bá fẹ́ pín nǹkan báyìí wọ́n tún máa pín ọ̀rọ̀ ọlọ́run. ojoojúmọ́ la máa ń pín yẹn o. Eba. gbogbo gbà. tí a jẹ́ kó o mọ̀ pé situation tó wà yẹn ìwọ kọ́ ló fi rẹ̀ ẹ́ síbẹ̀ ìwọ kọ́. whether it is good or it is bad. Masha Allah. àwọn tó ń sọ fún ẹ pé àfọwọ́fà rẹ ni ẹlòmíín ṣe àfọwọ́fà ju tiẹ̀ lọ tí ìkú lọ́wọ́. síbẹ̀síbẹ̀ ó ń dá fún sí. Allahu akbar. àti dídá àtàyídá inú kádàrá ẹ̀dá ọwọ́ ọlọ́run ló wà. Allahu akbar. ọba yẹn mo fẹ́ jíṣẹ́ tó rán sí mi Allah. fún yín ó di mélòó. Di méjì. ẹ bá sọ̀rọ̀ ajá sí pé òun àwẹ̀ tí ń gbòyìn nù. ẹlẹ́nkẹta àwa ṣàdúrà. ẹ wá gbàdúrà. Allah. ó gbàdúrà kọ́ọ̀fin ní máa tọrọ gbogbo gbà. ó mọ̀ pé bàbá mo sọ̀rọ̀ ẹrú ọlọ́run kan bẹ́ẹ̀ni. wọ́n ti di méjì báyẹn nìyẹn o. ọ̀tọ̀ tún lélẹ́yìí èmi ò dá mọ́ mọ́ níjọ́ tó fẹ́ introduce ara ẹ̀ sí mi lórí Instagram olóhùn òun wá gba oúnjẹ tẹ máa ń pín ní Ramadan kọ̀la ẹ mọ̀ òun mọ́ bọ́lá wá wà yìí nísìnyí kí ni ti rọrùn Instagram lọ fi bá mi sọ̀rọ̀ yìí ó ní bàbá ní Amẹ́ríkà ìdè olóhùn wà lamẹ́ríkà sorry. ó ní but you said something that very day that the fact that I come there to collect does not mean I cannot move to the level of the people that will be given as well. Allahu akbar. Allahu akbar. ọlọ́wọ́ tí àwọn ọmọ yìí tóun lè dúpẹ́ wọn lórí mọ́ nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo fóun níjọ́ náà. ó nítorí ẹ̀wù tóun wọ̀ débẹ̀ níjọ́ náà ẹ̀wù ọ̀rẹ́ òun ni. ó ní bóyá dùá wa ni òun fẹ́ dúpẹ́ lé lórí ni. bóyá dùá tó ń gbà. bóyá ọ̀rọ̀ Ọlọ́run. bóyá ọ̀rọ̀ Ọlọ́run ni. òun gbọ́ níjọ́ yẹn torí pé òun ti wà ní lẹ́fù owó bá kú gẹ́gẹ́ kó ń lọ kú òun ti ròpin. bóyá ráìsì tó sì ṣe. ó ní bọ̀tí níjọ́ yẹn ó ní na fasta ani kurbati. Allahu akbar. ó ní mo gba oúnjẹ. ó ní you gave me new life. Allahu akbar. ó ní níjọ́ yẹn ó di méjì ó ní ẹlẹ́kẹta oúnjẹ tóun gbà níjọ́ náà lọ́hùn ó ní tó dí. ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu akbar. tó o bá mọ tó ń bẹ́ mi kéèyàn máa fún yàn. ìjẹ́ tí Ọlọ́run bá ṣí gàgá ẹ̀ hẹ́n. kọ́mọ fún yàn. pé kọ́mọ fún yàn. kọ́kàn máa fún yẹn ni. mọ̀ pé níjọ́ yẹn lọ́lọ́run ti parí ẹ̀ látọ̀run pé ò ní dẹni tí wọ́n máa fún mọ́. Allahu akbar. méjì ni. tẹ̀rí lẹ́fù láyé méjì ni. Allah. ẹ jẹ́ n bọ́ síta. Masha Allah. ọgbọ́n. bó anabi kí ni yóò dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. kí o barakallahu fi ẹ jókòó ẹ jókòó tí. ẹ bá bá mi wá gbó torí àwẹ̀ ti wà ń ta lé ni o. Eba, àwọn yẹn ó sì sínú. àwọn yẹn dẹ̀ máa ṣe kí ni. Wọ́n ó sínú. wọ́n máa ṣínú. Ìta àti ìpín gan bí ó ti dórí stóòfù lẹ́lòmíì wò. Radiyallahu ta'ala anhu. àná ọlọ́wọ́ bá ń bá yín. àmín ya Rabb. Rabb. àmín. lónìí ẹbí o ti sọ́lẹ̀ kẹ́ mo wá hope pàápàá wà lórí ìjókòó yìí ó ti ju 600 lọ́dẹ
Allah. torí kò síjọ́ tá a pín tó kárí rí. gbogbo bí wọ́n ti máa kún jẹ ní bàbá. ẹ wá sọ̀dọ̀ tiwa nìkan náà o gbogbo ààyè tí wọ́n ti máa ń pín kò kí ń kárí ájìlá sí wọ́n síbẹ̀ ni. wọ́n máa pa gbé kínní yẹn ìṣàgbé báyìí eléyìí ayiwa. ẹ̀yin ẹrú ọlọ́run Masha Allah. tẹ́ ẹ nígbàgbọ́ nú ọlọ́run tẹ́wọ́ kí n tó bá ọ sọ̀rọ̀. dàníyàn fọlọ́run yálà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó dáa fún ẹ ẹni tó dáa fún mọ́ o. ó gbọ́ Ẹni tó dáa fún ma. àwọn tó dáa fún ó mọ̀ pé tí Ramadan bá tó fi máa parí mi ì bá jáde máa jẹun. tẹ́lẹ̀ pàwọn kan wà bẹ́ẹ̀. àwọn kan dẹ̀ wà ó mọ̀ pé tọ́lọ́wọ̀n bá ti jẹ́ kó rí ó fóun pẹ̀lú àlàáfíà yìí owó wa tó wọ́n jẹ. Masha Allah. àwọn yẹn oúnjẹ òjọ́ wọ́n pọ̀ nídò wọ́n pọ̀ lóyìnbó wọ́n pọ̀ ní Mushin àlàáfíà ara rẹ̀ ní fi ń wá ìtí ó jẹ. Allahu akbar. lónìí gbogbo ẹjú tó ń gbọ́ mi ó bẹ̀rẹ̀ lára gbogbo àwọn tí wọ́n dá sí tó wà nílẹ̀ yìí àwọn tá ń fi ọwọ́ tí wọ́n ṣiṣẹ́ wọ́n wá wò pé àwọn kan wà Nàìjíríà ẹjọ́ fi dùnú sínú ayé wọn. ó bẹ̀rẹ̀ lórí wọn lórí tiwọn bẹ́ẹ̀. l'Amẹ́ríkà ni ní London ni ní all over the world tí wọ́n support lórí iṣẹ́ tí mo fẹ́ jẹ́ fún yín ayé wọn sì ń rí bó ṣe fẹ́ àtiwọn náà tó tẹ́wọ́ pé ó ti dáa fún mi o mo lè má lọ sọ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí mi kán má bàa fi bùkátà pa mí àmọ́ mo mọ̀ pé ó ń rọrùn. gbogbo orú ẹrí bẹ́ẹ̀ tó ń gbọ́ mi lọ́wọ́ àbí tó wà lórí ìjókòó yìí láti wákàtí ọ̀wọ̀ yìí lọ àṣẹ ọ̀rọ̀ láti sánmọ̀ ó ní mo wí ó ní padà dẹni tí ó máa tọrọ jẹ. Amina ya Allah. bó o bá nígbàgbọ́ nu ohun yẹn pariwo ọlọ́gbẹ́ Allahu Akbar. Allahu akbar. lẹ́fù ẹlẹ́kejì ó ní lẹ́fù ẹni tó wà nínú ayé yìí tó ẹgbẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò rọrùn gbogbo pákéjì lòun náà ṣe ìgbà tó yẹ àṣírí pákéjì náà ṣe kí ni ó tú. ní ọdún bíi mẹ́ta sẹ́yìn ẹrù ọlọ́run kan wá òun àti ìyàwó ẹ̀ ìgbà tó wá tó dédé àsìkò tí a wá ń pín oúnjẹ ẹni tó wá mọ̀ wọ́n wá ní à bàbá yẹn má fọ àwọn méjèèjì òun mọ̀ wọ́n tọkọ-tìyàwó ni wọ́n. tọkọ-tìyàwó. ẹja lọ fẹ́ lomi onírà ìtí ò ti lè jẹ́ kójú tì wọ́n láti múra wọn wá bíbá yìí a gbọ́dọ̀ mọ́sánú wọn ni ṣé báwọn tọkọ-tìyàwó kan ni wọ́n gbéra wọn lọ sí Amẹ́ríkà wọ́n gbéra wọn sí London níbẹ̀ ẹnu pé torí tí wọ́n jẹ ni nítorí bá ti lè bú tọkọ-tìyàwó jáde ó bọ̀ pa àwọn ọmọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jásí pé àwọn bùkátà yẹn. Allah. gbogbo ijú ọlọ́run gbogbo àwọn ẹrú ọlọ́run tó ń wò mí tọ́rọ̀ rẹ ò tí ì rí bó ṣe fẹ́. ọlá gbogbo èèyàn gbogbo ẹ̀dá ọlọ́run ó ń gba àwẹ̀ fọlọ́run lọ́wọ́lọ́wọ́ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé yìí. ó jókòó níwájú mi lónìí mo ní kó tẹ́wọ́ ó dẹ̀ tẹ́wọ́ ó ní kó béèrè ó dẹ̀ béèrè pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tí fúnra ara rẹ̀ ṣàánú ẹ̀dá mọ́ gbọ́ gbogbo àwọn tó fọkàn sí pé wọ́n ṣàánú rẹ̀ yẹn wọ́n lè ṣe é ṣe máa ṣe é táwọn náà dá ẹni Allahu akbar. tó bá nítorí pé wọ́n ló bí ọ̀ tí ìrẹ́ni tó bí bẹ́ẹ̀ tọ́mọ ò ṣàánú ẹ̀ ni tó bá nítorí pé ọkọ mi ní àjọ jìyà ọ̀ tí ìrẹ́ni tó bọ́kọ ẹ̀gbàárù táànú dé tó ń ra mọ́tò falẹ̀ ni. Allahu akbar. tó o bá ní ọ̀dá mi ní ọmú kalẹ̀ báyìí tán
ni mo já àgbà tó o tí ìgbà pé sítórì ló ń sọ yẹn ni. Allahu akbar. tó o bá ní bàbá mi ní olówó tó o tí ìrẹ́ni tí bàbá rẹ̀ lówó tó sì sọ pé gbogbo ẹ̀yin ọmọ mi ẹ gbà àmọ́ lágbájá ẹ gbọ́dọ̀ fún ní kẹ̀kẹ́ tí n bá lọ tán kódà bẹ́ẹ̀ bá fún wọn òun ó sì dìde. ìtumọ̀ sí pé gbogbo ibi tó o lérò pé bẹ́ẹ̀ làánú wà ibẹ̀ kọ́. Allahu akbar. ibi àánú wà lọ́dọ̀ ta ni. Allah. pariwo ọlọ́run yẹn káánú ó sì máa sọ̀kalẹ̀ fún ẹ. tó o bá dìde àánú yẹn kíákíá pariwo ẹ̀ dáadáa pé Allahu akbar. Allahu akbar. tó bá ti dé ọba yẹn ó ní ìdíkọ̀ṣẹ́ máa introduce ẹ pé brọ́dà mi tó bọ́ ọmọ pé mo fa alájọ bíbẹ̀ ọ́ rárá ìwọ kọ́ lọ sọ yẹn mọ́. ọ̀rẹ́ ni ó mọ̀ wá o. aláàánú lókùn tí ó mọ̀ ọwọ́ ẹ káàkiri. Allah. mo wá fi orúkọ ọlọ́run ọba tó pariwo yẹn mo fi bẹ́ẹ̀ nìsín. bó o bá gbà pé bó o ti wà yẹn ìtì sí ọ tí ò jẹ́ kọ́rọ̀ rẹ ó ti rí bó o ti fẹ́ yẹn. bó o bá gbà pé òun ni ó dà lè yí padà. bá ń pariwo ọlọ́run rẹ kẹsí pé Allahu Akbar. olúwa o ọlá pé mo ti dúró wájú àwọn èèyàn báyìí tí mo dẹ̀ sọ pé lágbájá yìí ó ní kò dáa fóun olúwàjò ó dáa fún tó dẹ̀ rí bẹ́ẹ̀ ìwọ yẹn gángan tí wọn náà wà lórí ìjókòó yẹn ọmọ ni ó dáa fún tí òjò ó dáa fún ẹni ọkọ ni ó dáa fún tí òjò ó rọrùn fún ẹni ẹgbẹ́ ni àbúrò ni èmi ò mọ bí táànù yẹn ti fẹ́ wá àmọ́ gbogbo ọ̀nà tí àánú ó fi dìde lórí rẹ lónìí olúwa kó ṣílẹ̀kùn náà. Àmín ya Allah. tó o bá nígbàgbọ́ nu ọlọ́run pariwo ọlọ́run pé Allahu Akbar. Allahu akbar. o bá ń pariwo ọlọ́run dáadáa. Allahu akbar kabiran. pariwo ọlọ́run dáadáa pé Allahu Akbar kabira. tí èèyàn ò bá ní ọlọ́run fúnra ẹ̀ lórúkọ méjì torí kí ara wájú kó mọ̀ bá a ṣiṣẹ́ torí kí nínú law anzalna hadha al-Qur'an wọ́n wà ní ṣekọ́lá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون يسبح له ما في السماوات والأرض والله الذي والله الخالق البارئ له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز olórí ilé kó máa pariwo alágbá Allahu Akbar. Allahu Akbar. gbogbo ẹni tó dáa fún tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí tó o mọ̀ pé àdánwò lọ́lọ́run fi ẹ́ ṣe àwọn tí ò dáa fún. Allahu Akbar. àdánwò ló jẹ́ fáwọn tí ò dáa fún lẹ́gbẹ̀ẹ́. o lè ronú débẹ̀ tẹ́lẹ̀ o dẹ̀ lè má ronú débẹ̀ èmi ń sọ fún ẹ lónìí pé n tó bá ti pọ̀ lọ́dọ̀ rẹ ju tí wàá jẹ àtọmọ rẹ lọ tẹlómìn ni. Allah. Allahu Akbar. Allahu Akbar. o gbọ́ n tó bá ti kú òní pé tó ti kọjá bẹ́ẹ̀. wọ́n ti wà nílé mo lè jẹ́ ọmọ mi lè jẹ́
tó bá ti sẹ́kù ju tó tẹ̀yìn tara nu lé lọ kó lọ bùnmí. kẹta ẹlòmíì ni wọ́n á kú kọ́lọ́ mọ́ wá wù ọ́ pé sọ gbé lọ bá. sọ ọ́ lọ funfun àbọ̀ jẹ́ kí n wá gbà fúnra mi. Allah. Akbar. option méjì ni mú kan nú bẹ̀ tó mú lọ àbí kí n wá gbà. So there are two things involved. If you can let go of it, ó fúnra ẹ lọ fún wọn, ó bá rí kàrẹ̀. multiply rẹ nu. Gbọ́ngbọ́n, ó di trade nìyẹn. ọba ṣe é bá wọn. Bọ̀ tó o bá fi ilẹ̀ sọ́dọ̀ rẹ, tọ́lọ́hún fúnra rẹ̀, ó bá wá gbà á, ọba tí ewu akéèyàn máa. yóò gbà ju tó wà lẹ́lẹ̀ lọ. Allahu akbar. yóò gbà tán yẹn ni olówó tó lọ́n bá lọ gbà lọ́wọ́ rẹ̀ kò ní sẹ́kù ni. Torí bẹ́ẹ̀, Ọlọ́run fi pera rẹ̀ ní wàlẹ̀ àwálù. alẹ́ awalu. Abu Ibrahim, Wal awwalu Ọlọ́run ní òun lọ́ba àkọ́kọ́. èmi lẹ́kọ̀ọ́ máa rí kẹ́ tó rí gbogbo nǹkan. wal akhiru. Ẹ mọ̀ tó jẹ́ kó fira rẹ̀ síwájú. awalu nu. Ọlọ́run ò fẹ́ kí wọ́n máa rí ẹ pé ìwọ ló wà níwájú. Allah. Allah he does not want you to feel too big that nobody before you. má sọ bẹ́ẹ̀ má. Gbogbo lẹ́fù tó o bá wà bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí, àní ò farabalẹ̀, Ọlọ́run lòun wà wájú ẹ̀. Allahu akbar. Wal akhiru. Ìtọ́jẹ́ kọ́ lọ́mọ ọjọ́ bẹ́ẹ̀. Ó ń sọ̀rọ̀ fún olówó pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ó lè dá fún ẹ jù nínú gbogbo mọ̀lẹ́bí. Àmọ́ síbẹ̀síbẹ̀ èmi Ọlọ́run wà wájú rẹ̀. Ẹni tí ò ní náà tó wà ní sàlẹ̀sàlẹ̀, wàlẹ̀ akiru. La ilaha Ọlọ́run máa sọ fún pé alẹ́ akiru. wúwàlì àwálù èmi Ọlọ́run mo wà ń wájú. wàlẹ̀ akiru. Wọ́wọ́ gbogbo ibi táwọn èèyàn ń dààmú dé yẹn ìwọ tó wà lẹ́yìn náà tó o bá bá èmi Ọlọ́run tí mò ń jẹ́ àlẹ́ àwálù sọ̀rọ̀ mo lè pick ẹ from behind to To the front. Allahu akbar. ká tún tún láti bẹ̀. wá sí ká sọ wájú ká sọ ẹ̀yìn Wasi. níwájú. Ọlọ́run ní èmi ní àlẹ́ àwálù alẹ́ awalu. èmi ni mo wà níwájú Wal so that akhiru. ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn ẹ ní fi ronú kú pé wọ́n rántí wa Oh. wọ́n ti gbàgbé wa kò lè dá fáwa mọ́ Ọlọ́run ní rárá mọ́ rò bẹ́ẹ̀ àlẹ́ àwálù sórí gbogbo àwọn tó ń wò lókè wò èmi mo wà lókè wò. Allahu akbar. mo wá lè kọjú sínú ìdílé tiẹ̀ náà kó o lè mọ̀ pé mi ni mo wà lókè màá dẹ̀ lọ nù ìjọra bá díà lọ màá dẹ̀ lọ mú bílíọ̀nù àjáde. Allahu akbar. Allahu akbar kabira. mílíọ̀nìyà nínú ayégúnlẹ̀. ó gbọ́ nínú ajégúnlẹ̀ nínú ẹ̀rọ̀fọ̀ kó o lè mọ̀ pé mi ni àlẹ́ àwálù màá wọ bẹ̀ lọ màá lọ mú gómìnà jáde ńbẹ̀. níbi bẹ̀. ó ní o máa fẹnu ara rẹ sọ pé ó ṣe pé wọ́n bọ̀ mi with slipper spoon from Ajégúnlẹ̀ to the world. ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar kabira. ẹ lọ wo ìgalò. wàlí ákírù Ọlọ́run tún sọ pé òun lọ́ba tó wà lẹ́yìn kí ìwọ wà lẹ́yìn náà má lè sọ pé ìwọ tó wà wájú ó má lè ní kò sí kankan mọ́ Ọlọ́run kí ló ń ṣe màá dé padà sẹ́yìn Allah. because àlẹ́ ákírù lẹ́yìn gbogbo àwọn tó wà lẹ́yìn èmi Ọlọ́run tó wà lẹ́yìn wọn Allahu akbar. wẹ̀yìn ìwọ náà wẹ̀yìn Eh. wẹ̀yìn bó ti sọ̀rọ̀ yẹn Eh. àlọ́ Ọlọ́run lòun wà lẹ́yìn rẹ̀ Masha Allah. tó bá wò pé ìyá alágbájá lójookó lẹ́yìn mi Ọlọ́run lòun tún wà lẹ́yìn ẹni tó tún wà lẹ́yìn rẹ̀ Allahu akbar. òun tún wà lẹ́yìn ẹni tó wà lẹ́yìn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ìwà kọ́ ló burú fojú. òun tún wà lẹ́yìn ẹni tó wà lẹ́yìn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ọkọ ló bàjẹ́ fojú. láàrin àwọn oníbàárà ọmọ rí sọ̀rọ̀ oríṣiríṣi. Annasu linnasi. ibi táwọn olùsí tó tò sí nìyẹn o. àwọn oníbàárà- Ma damal wafahu bihim. èyí tó ṣe kókó jùlọ nínú ayé òní ibi tọ́lọ́run tù ẹ́ sí kí ni impact yẹn láàrin ara wọn. Wal-unsiru wal-yusiru awqatun wa sa'atu. ẹ bá da ìjókòó rú bẹ́ẹ̀ bá torí indomie miss rice ó wà ọ̀ràn ní sóònù ni o. Wallahi. Wa akramun nasi. ṣé a rí gbogbo àwọn indomie yẹn àtàwọn pápánu yẹn àwọn ọmọ kéékèèké náà ṣe é fún. àwọn ọmọdé náà ní bọ́ ọba lọ. tó o bá lọ dìde kúrò lórí tiẹ̀ yẹn tó lọ gba indomie Wallahi, tó miss ìtọ̀ rice ìtọ̀ ọtí bàǹkà jẹ́.
ó ṣẹlẹ̀ sí ìyá kan lọ́dún tó lọ lásìkò tán ní ká lọ́mọ kó aṣọ aṣọ ó lé aṣọ ó lé aṣọ bá ẹlòmíì bá jókòó sórí àjòkó sórí iṣẹ́ rẹ̀. sí ààrẹ aláì ó sọ fún yòó. àti Kòròdú sí ló ti wá. Ìkòròdú pẹ̀lú ọmọ mẹ́rin. Allahu Akbar wọ́n jọ lọ máa sọ ni o. Ọlọ́run ní dààmú wa. Amina ya Allah. Insha Allah Rahman. Masha Allah. gbogbo àyè tá a bá wà ẹ̀dá kò torí Ọlọ́run mọ̀ pé torí pé wàá gbà lẹ́nìí kò ní pé o ò lè dání tí ó fún yàn tó bá di lọ́la. Allah. Ọlọ́run ti sọ fún ẹ pé òun lọ́ba tó máa ń fún yàn. torí pé o fún yàn lẹ́nìí kò ní kó o má dání tí ó gbà lọ́la o torí pé Ọlọ́run sọ pé òun lọ́ba tó máa gbà lọ́wọ́ yàn. nítòkùn bẹ́ẹ̀ ni pé kí ni irú àníyàn rẹ ipò tó wà yẹn. torí ẹlòmíì kò bá ti dáa fún àmọ́ àníyàn tiẹ̀ náà ò dáa fáwọn tó dáa fún tí òjò dáa fún un. Allah. èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní fún yàn ìjọ yẹn lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni bẹ̀rẹ̀ sí ní fún un náà. ọdún yìí a ṣe bá a ti máa ń ṣe yẹn ní agbára Ọlọ́run nínú àwọn tí wọ́n ń bẹ̀ lórí ìjókòó tọ́lọ̀ ní kí ìṣẹ̀lẹ̀ yìí ká mọ́ Nàìjíríà. Allahu Akbar. òun lájíwá don kill. Ajiwa don kill. wọ́n wà ọ̀ bá pariwo Ọlọ́run dára. Allahu Akbar. a pè wọ́n síta láìpẹ́ yìí. ìyẹn ńlá ni wọ́n. àwọn kan náà ní UK ní Amẹ́ríkà. ní UK lamẹ́ríkà don kill tọ́ba ti ń gbọ́ bẹ́ẹ̀. lára àwọn bọ́nẹ́bà mẹ́mbà wa ni. wàllá. ó wà ń lẹ̀ lẹ́nu ó ní bàbá mo fẹ́ witness yẹ. Allah. wọ́n sunkún lórí ìjókòó mi ẹlẹ́kan ni. wàllá. Ọlọ́run ó mà tóbi. Allahu Akbar. bá a ṣẹ́gun làbúrò alẹ́ abúrò. nínú àwọn àlejò wa lọ́dún yìí nìyí. àwọn àlejò wa nù ni. onílé ni wọ́n o. onílé ni wọ́n. àwọn náà ó jáde síta lọ́dún yìí. àwọn náà jáde. afáwa Sheikh Ibrahim Sheikh Ibrahim Abu Ibrahim. Al-Hariri Ibrahim mẹ́ta làbá fẹ́ tó lọ́ba. àbọ̀ ọlọ́mọ tuntun ọmọ tuntun. àwọn náà ó tún jáde síta. àwọn náà tún jáde. ẹ wá ní dàgà yẹn rú má dàrú o ọtí gba nọ́mbà. pẹ̀lú àṣẹ Ọlọ́run ó máa pè wá lẹ́yọ kọ̀ọ̀kan a máa wá gbà á ẹni tá bá ti fi lé lọ́wọ́ wọ́n fi 1,000 naira lé Insha Allah Rahman ó mọ̀ tí ìlọ̀ta kálọ̀ jòkó torí pé Ramadan ti bẹ̀rẹ̀ intanet kọ̀ọ̀kan ó sì fi sínú àti tún ní ká ṣètò rẹ̀ kalẹ̀ tàbá ti wá gbà á wà tọrọ fún yín ọ wá sọ fọlọ́n pé Ọlọ́run mo wá gbà lónìí ni tó bá dọ̀n tó ń bọ̀ mo fẹ́ fi ilẹ̀ ni báwa sọ fọlọ́n pé ṣe bọ́ ma àwọn kan ní ṣàánú ìyá oníyá Ọlọ́run ṣàánú ọmọ tèmi náà ṣàánú mi kó ṣàánú ìyá oníyá ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa àwọn kan náà mọ̀ wá rí ẹ wò kaba yìí ìbámu kó bá kó sọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n ṣerú eléyìí yàtọ̀ sáwọn tani foundation ẹ bá gbarú eléyìí lọ́dọ̀ olóṣèlú ẹ jẹ́ ní nàtẹ́ni kẹ̀kẹ́. ẹ gbọ́ torí pé tó o bá ti gbà á nínú oòrùn lọ́dọ̀ rẹ̀. nínú oòrùn ọgbà oúnjẹ nínú oòrùn. ìwọ náà gbọ́dọ̀ ló tò sínú oòrùn láti tẹ̀ka fún. ọgbọ́dọ̀ tẹ̀ka. àbí bẹ́ẹ̀ kọ́ ni. wàláì voters card sí ẹ lọ́wọ́ fi gba ráìsì. wọn ní yìí wọn lè dàgbòrú. ẹ bá ń pariwo Ọlọ́run. tònídìí èyí Insha Allah Rahman a bẹ̀rẹ̀ Ramadan tọdún yìí nìyẹn Ọlọ́run kò fún wa láṣeyọrí dáadáa lórí ẹ̀. lẹ́yìn bẹ́ẹ̀ láti òní lọ títí ọgbọ̀n àwẹ̀ a máa ṣe tafsir ní aago 5 sí aago 6 àbọ̀. tafsir wa máa continue ẹ̀ láti ọ̀la lọ. àmọ́ hadith of the day àti kútúbà astaghfirullah ó wà lálẹ́ yìí. àwọn ọ̀kadà ni wọ́n ó sì yẹn náà. láti ìlọ yẹn títí ọgbà àwẹ̀ ó fi dé tó fi parí a máa fún èèyàn mẹ́wàá ní 5,000 lójoojúmọ́. 5,000 lọ́jọ́ ẹni program wa online. àmọ́ yẹn online ni o. online ni o àyàfi tafsir tọ́lọ́mbá ni kò jẹ́ ìta gbangba báyìí. wọ́n wá kanlẹ̀kùn o èmi mo fẹ́ gbà lónìí. báńkọ́ la ti ń ṣe o àwa kan Buhari o. ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa. Masha Allah. orí lọ́dún tó lọ iye tá a padà pín imam minister of finance ni imam Kuba Akun ló wà in charge
a padà wá rí pé owó táwọn èèyàn gbà lọ́wọ́ ní kọ̀rọ̀ ju yìí tí a pín ní gbangba lọ. wàláhì tàláhì. ló fi ń tètè sọ nìyẹn pé tó o bá fẹ́ gba eléyìí lọ́jọ́ yẹn online ni má wulẹ̀ pé àmọ́kú bá kún pé wọ́n lè ń pé owó. ẹ dákun ẹ tètè mú mi rárá ọ gbọ́ lẹ́kṣọ̀. gbogbo àwọn táníkà fún èèyàn lówó gbangba láti fún àwọn èèyàn lówó wọn. ẹ gbọ́. Allah a ní ju àkáǹtì síbẹ̀. a fẹ́ bẹ̀rẹ̀ tọdún yìí ìrìn àjò tọdún yìí Olúwa kó kún wa lórí ẹ̀ o. àmín. ẹjọ́ ẹ bá a sàmí. àmín ya Allah. àárín lóru àárín lọ́sàn-án nínú Ramadan láti máa jíṣẹ́ Ọlọ́run káàkiri Olúwa kó gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. wàlà haúlá. naam. ají wa dán kíw ẹ máa bọ̀. ṣé ìwúlẹ̀ àbúrò ẹ máa bọ̀. tẹ́kù wa àlẹ́ àrírí ẹ máa bọ̀. amira general ẹ máa bọ̀. Inshallah. Masha Allah. Coordinator ẹ máa bọ̀ ẹ dúró síwájú wa. Bàbá iṣẹ́ tọdún yìí gbogbo ẹ̀yin tẹ́jọ́ official ẹ dúró ti ẹnì kọ̀ọ̀kan nù wọn bọ̀ ẹ fún wọn ní space ẹ jẹ́ kí wọ́n wà ní. ẹ̀yin náà ẹ dúró báyìí. Ìwà. Alájà wa Halima ẹ máa bọ̀. Láti ṣètò ọdún yìí lẹ́yìn kọ̀ọ̀kan bóyá ẹ kọ́kọ́ gbé 50,000 lé àwọn bàbá wa yìí lọ́wọ́ tọ́dọ̀ mi ti yé báyìí nọ́mbà yẹn ẹ ti pín Latifa máa bọ̀ wálé gbé àmì rábàyì Masha Allah. bá ti gba àwọn ojú kó padà ṣé nọ́mbà ọtí ìpọ̀jù ẹni tó wà nílẹ̀ lọ. ṣáàlà ẹgbẹ́ lọ́n tóbi dáadáa. lórí ìdí èyí bá a pariwo ọlọ́run dáadáa. Allahu Akbar. ìtìyà amú òkè ń káàbù yà ní nǹkan ò pé a tó ṣì àwọn àkàrà yìí bá ń gbé. Allahu Akbar. Ahlan wa sahlan. Sẹ́rí bàbá tó wọlé yìí chief imam wa ní ààyè yìí nìyẹn bàbá wa ní sùúrù lérè nìyẹn àsìkò tó wọ́n wọlé sí àsìkò tó dùn mọ́ mi gan ni bàbá imam èmi àti yín náà mo pèsè ọlọ́run tẹ́ ń jẹ́ náà nìyẹn gan àwọn àjọ kọ́kọ́ mú àǹkárá yìí fún àwọn ìyá kọ̀ọ̀kan tẹ́ bá ti mú ibi ojú yín bá ti lọ nínú àwọn tó dàgbà ẹ máa fi lé wọn lọ́wọ́ ìtìyà mú òkè ń wù ní bàbá imam kábùyà ní nǹkan ò pé àtọ́sí ìtìyàmù òkìhun ni kábùyà ní nǹkan ò pé àtọ́sí. bàbá ìmọ̀mọ̀ ẹ̀ ń bọ́ síbẹ̀ wò. kọ́lẹ́jú ṣe kẹ́ẹ̀dá o abẹ́tí fẹ́ kọ́ bọ̀ olúwa ó ṣe kẹwà. ìtìyàmù òkìhun ni kábùyà ní nǹkan ò pé àtọ́sí. ìtìyàmù òkìhun ni o kábùyà ní nǹkan ò pé àtọ́sí. kọ́lẹ́jú ṣe kẹ́ẹ̀dá o abẹ́tí fẹ́ kọ́ bọ̀ olúwa ó ṣe kẹwà. Kábùyà ní nǹkan. Kábùyà ní nǹkan. Kábùyà ní nǹkan o. Kò pé kí ọ̀la ẹ̀dá ó parun. Bó bá dẹ̀ lónìí bù wọ́n o. Kò pé kí tí o tó ṣẹ́kù. Kó lọ́hùn ò pé o wọlé. Kó lọ́hùn ò pé o kọ́lé. Kó lọ́hùn ò pé o ríṣe. Òkè òkè sálọ̀wọ́ ẹ̀ kórè. Ọmọ ìyá lórí jẹ tó ń fún yà. Òkè sálọ̀wọ́ ẹ̀ ń ké o. ọmọ ìyá tó rí jẹ tí ń fún yà. káwájú ṣe kẹjà o àgbà tí fẹ́ kọ́ bolú ó ṣe kẹ ìtìyàmú òkìhun ni kábùyà
àtòṣì máa rọ́jú ṣe kẹ́ẹ̀dá o bàbá tí gbogbo olúwa ó ṣe kẹwàá. Masala Ar-Rahim. Yàrá ìyàwó Burahmanu. Àríṣogbọ́n lámàdàkẹ́. Ìyàwó Mọ̀nfìlẹ̀ Àrídì. Yàrá ọkọ̀ ní sámà. ẹjọ́ àwọn ògbàlagbà ó gbà. Ar-Rahim ó ṣeun kúmí àgùnmọ̀tù. Ar-Rahim àwọn akẹ́nikẹ́ni tó ń ṣàánú Allahu àwọn Akbar. ahlan wa sahlan. Ar-Rahim èèyàn tó ń ṣàánú àwọn èèyàn Ó ṣeun. ṣe dáadáa. yarhamu Rahmanu ọlọ́run àmì yóò máa ṣàánú àwọn náà láti sánmà. yarhamuhum Rahmanu àwọn tó ń ṣe dáadáa sáwọn èèyàn tó ń fún wọn láṣọ tó ń fún wọn lóúnjẹ tó ń fún wọn lówó. yarhamuhum Rahmanu àwọn tó ń bá àwọn èèyàn lóúnjẹ tó wọlé bí òní pa wọn ọlọ́wọ́ máa ṣàánú wọn náà. irhamu man fil ardi Allahu tó Akbar. bẹ láyé tó fẹ́ sọ̀rọ̀ ọ̀la tó ń láti bọ̀ náà. irhamu man fil ardi máa ṣàánú àwọn èèyàn máa ṣàánú. yarhamukum man fis sama. ìtìyàwó kí ń dánwó kàfúnyọ́ ní nǹkan òpin àtúnṣe. ẹ wò yẹ ìyàwó kí ń dánwó kàfúnyọ́ ní nǹkan òpin àwọn àti èso àtúnṣe. gbà ẹ lọ bá káwájú ṣe kéèdà ó tàbá ti rẹ̀ kọ́ olúwa ó ṣe kẹwàá. ìyàwó kí ń dánwó kàfúnyọ́ ní nǹkan òpin àtúnṣe. ìró káàmìyàn ní nǹkan òkè àtòṣe ìlú. àbàdì rẹ̀ kọ́mọ olúwa ó ṣe kẹ́. dada ó bùyàn ní nǹkan. dada ó bùyàn ní nǹkan. wọ́n gbé kí ọ̀la ẹ̀dá ò pa wọn. tó bá dẹ̀ lónìí ìbùn wọn. yẹ ò pé kí n tí ó tó ṣẹ́kù. kó láwùjọ tó lówó. kó láwùjọ tó rí ṣe. kó láwùjọ tó kọ́lé. kó láwùjọ tó ralẹ̀. òkè òkè sálọ̀wọ́ ẹ̀ ń gbé. ọmọ èèyàn tó rí jẹ́ tó ń fún yà. òkè sálọ̀wọ́ ẹ̀ ń gbé. ọmọ èèyàn tó rí jẹ́ tó ń fún yà. káwájú ṣe kẹ́ẹ̀dá o. bàbá ti lè kọ̀ọ̀bọ̀ olúwa ó ṣe jẹ́. ó yẹ ká lọ ní first line first line. ẹ̀yin méjì ilé tó wà bẹ̀rù. àmú òbí tọ́wé àmúyàn ní ìlúkọ̀ òkè àgbẹ̀sí. ojúṣe kẹ́ẹ̀dá o. láti ẹ̀kọ́ ọmọdúnrà ó ṣe. ó yẹ bá gbẹ́jẹ. àmúbọ́mú lèmi yó. èmi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹ̀dá kan. àmúbọ́mú lèmi yó. èmi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ènìyàn. ìròrí tí ó dá nìyí o. mùsùlùmí má sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. àmọ̀ràn tí ó dá nìyí. mùsùlùmí má dárú ẹ̀ láṣàwá. káwájú ṣe kéèdà o. tàbá tilẹ̀ kọ̀ bọ́ olúwa ó ṣe ká fún òkè ìsanwó. ẹ fi lé lọ́wọ́ àtọ́síta ìrè bẹ́ẹ̀ bá náwó látẹ̀yìn àkùnrin ní nǹkan ògbé àtòṣì ìrè. káwájú ṣe kéèdà o. tàbá tilẹ̀ kọ̀ bọ́ olúwa ó ṣe ẹ̀yin bá ìsì í dáná. káwájú ṣe kéèdà tàbá tilẹ̀ kọ̀ bọ́ olúwa ó ṣe káwájú ṣe kéèdà o. àní máa rọ́jú ṣàánú ẹ̀dá o. ìwọ náà máa rọ́jú ṣàánú ẹ̀dá o. tó bá ti bẹ̀ kọ̀ọ̀kan.
kẹ̀dá o tó bá ti fẹ́ kọ́kọ́. àní bámúbámú lèmi yó. èmi ò mọ̀ kò ní ń pọ̀ mọ́ ènìyàn. bámúbámú lèmi yó. èmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ́ ẹ̀dá kan. ìròrí tí yóò dá nìyí o. mùsùlùmí mọ̀ sọ́rú ẹ̀ lọ́rọ̀ mọ́. àṣà tí yóò dá nìyí. mùsùlùmí mọ̀ dàrú ẹ̀ láṣà mọ́. kájú ṣe kẹ́ẹ̀dá tàbá ti fẹ́. ìdí àmú kí n dánwò kàmú ẹ̀ ní nǹkan òpè àtúnṣe. kàmú ẹ̀ ní nǹkan òpè àtúnṣe. kájú ṣe kẹ́ẹ̀dá tàbá ti fẹ́ kábàánú ẹ̀. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر هل في ذلك قسم لذي هجر هل في ذلك قسم لذي هجر alibi dhalika kosamu libi ijiriu walifajiri walayalin ashirin washafi waliwatiri walayli idha yasiri alifi dhalika alifi dhalika qasamun lidhi hijrin alamu tara kayfa fa'ala rabbuka bi'adin irama zatil imadi allati lam yukhlaq mithluha fil biladi وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمني وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانني كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام miskin ìdí amúwò kí n dánwò káfúnyà ní nǹkan òpè àtòṣì ìdí amúwò kí n dánwò káfúnyà ní nǹkan òpè àtòṣì káàájú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù àóyè kẹ́ ìdí amúwò kí n dánwò káfúnyà ní nǹkan òpè àtòṣì ire. ire àròjù ṣe kẹ̀dá o bàbá tí fẹ́ kọ́wọ́ ẹ̀. àní kẹ̀dá ó bùyàn ní nǹkan kẹ̀dá ó bùyàn ní nǹkan ìyá ògbè kí ọ̀la ẹ̀dá ò parun. ẹ ṣeun tó bá délé oníbùn wọn o ìyá ògbè kí n tí ó tó ṣẹ́kù kó láwùn ògbè kọ́lé. kó láwùn òpè ralẹ̀ kó láwùn òpè olówó kó láwùn òpè oríṣe òkè òkè sálọ̀wọ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó rí jẹ tó ń fún yàn òkè sálọ̀wọ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó rí jẹ tó ń fún yàn láfi ní máa rẹ́jú ṣe kẹ́ẹ̀dá o tó bá ti mẹ́kọ̀ọ́ bọ́lúwà ó ṣe.
àwọn òkè tán káwọn nìkan òkè ẹ wí dáadáa. Àwọn nìkan òkè àtúnṣe ire. Tábà tí bẹ̀ kọ́ bọ́lúwa ó ṣe gan. Àlẹ́ àtà alàlẹ́ ìsàlẹ̀. حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه سبيلا إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا رما àṣà tí ó dára nìyí mùsùlùmí má dàrú ẹ̀ láṣàmá kó láwùn òpè lówó kó láwùn òpè oríṣẹ́ kó láwùn òpè kọ́lé kó láwùn òpè ralẹ̀ òkè gbèsà lọ́wọ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó ríṣẹ́ tí ń fún yàn òkè sálẹ̀wọ̀ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó ríṣẹ́ tí ń fún yàn máa rẹ́jú ṣe kẹ́ẹ̀dá ọ̀tá wá ní ìfẹ́kọ̀ bọ́ ló wà óye kẹwàá káàmùyàn ní nǹkan òpè àtọ́yìnrò káàmùyàn ní nǹkan òpè àtọ́yìnrò àti ìfẹ́kọ̀ pẹ̀lú àrọ̀hìmúnà yarhamuhumurrahmanu irhamu man fil ardi yarhamukum man fis samaa wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asiran innama نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقوهم نظرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا ìtìyàwó kí n táwó káfíyàn ní nǹkan òkè àtòṣì ìtìyàwó kí n táwó káfíyàn ní nǹkan òkè àtòṣì káwéjú ṣe kẹjọ tàbá ti fẹ́ kọ́kọ́ olùwà owó ṣe kẹ ayísmail káwọn òkè ń táwó káfíyàn ní nǹkan òkè ẹ ṣeun ìtìyàwó kí n táwó káfíyàn ní nǹkan òkè àtòṣì
kárẹ́jú ṣe kẹ́dá o. kárẹ́jú ṣe kẹ́dá. kárẹ́jú ṣàánú ẹ̀dá o. kárẹ́jú ṣe kẹ́dá tàbá tí ẹ̀kọ́ bọ́lú. amúbámú lèmi yó amúbámú lèmi ń yó èmi ò mọ̀ pé mi ń pọ̀ ọmọ ẹ̀dá kan. bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé mi ń pọ̀ ọmọ ènìyàn. ọ̀rọ̀ tí ò dáa nìyí mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. àmọ̀ràn tí ò dáa nìyí mùsùlùmí máa dárú ẹ̀ láṣà mọ́. kó láwùn òkè lówó kó láwùn òpè oríṣe kó láwùn òpè òkọ́lé kó láwùn òpè òralẹ̀ òkè òkè sálọ́wọ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó ríṣẹ́ tó ń fún yàn. òkè ṣẹ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó ríṣẹ́ tó ń fún yàn. máa rọ́jú ṣe kẹ́ẹ̀dá tàbá nífẹ̀ẹ́ ká bólúwà ló ṣe kẹwàá. Fún òní náwó káwíyàn ní ire. káwíyàn ní nǹkan òwe àtúnṣe. àgbájú ṣe kẹta tàbá tí bẹ́ẹ̀ kọ́wọ́ ló wà. oko sí mo bí àdàlẹ̀ báládì. وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلكن تعمل عقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. ìtìyàmú òkè ń tánwó káfíyàn ní nǹkan òpè àtòṣì. ìtìyàmú òkè ń tánwó káfíyàn ní nǹkan òpè àtòṣì. ẹ ṣeun tàbá ti mẹ́kọ̀ bọ́lúwà ó ṣe kẹwàá. ẹ ṣeun àníkà fúnyàn ní nǹkan òpè àtòṣe. àrẹ́jú ṣe kẹta tàbá ti mẹ́kọ̀ bọ́lúwà. kẹta fúnyàn ní nǹkan. kẹta fúnyàn ní nǹkan kò mọ̀mọ́ pé kí ọlá ẹ̀dá ó pa òun. kẹ̀dá òun yàn ní nǹkan kò mọ̀mọ́ pé kí ọlá ẹ̀dá ò parun. tó bá dẹ̀ lónìí bò wọ́n ìyẹn ò gbé kí n tí ó tó ṣẹ́kù. kó láwùn òpè olówó kó láwùn òpè oríṣe kó láwùn òpè òkọ́lé kó láwùn òpè òralẹ̀ òkè òkè sálọ́wọ́ ẹ̀ ń gbé.
ọmọ èèyàn tó ìjẹ tí ń fún yàn òkè ṣàlọ́wọ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó ìjẹ tí ń fún yàn káyọ̀jú ṣe kẹ́ẹ̀dá o bàbá tí bẹ́ẹ̀ kọ̀ọ̀bọ̀ olúwa ó ṣe kẹ́ tí a mú òkè ẹ ṣeun bàbá àdúmọ̀ kò ní burú fún yín láíláí ìtì a mú òkè tọ́wọ́ káàbùyàn ní nǹkan òkè àtòṣe káyọ̀jú ṣe kẹ́ẹ̀dá o bàbá tí bẹ́ẹ̀ kọ̀ọ̀bọ̀ olúwa ó ṣe kẹ́ amúbọ́mú lèmi yóò. amúbọ́mú lèmi yó èmi ò mọ̀ pé bí ń wọ̀ mọ́ ẹ̀dá kan. àmọ̀ràn tí ò dáa nìyí mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. ọ̀rọ̀ tí ò dáa nìyí mùsùlùmí máa dárú ẹ̀ láṣà mọ́. kó láhùn òpè olówó kó láhùn òpè oríṣi kó láhùn òpè ralẹ̀ kó láhùn òpè kọ́lé òkè òkè sálọ́wọ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó rí jẹ tó ń fún yán òkè sálọ́wọ́ ẹ̀ ń gbé ọmọ èèyàn tó rí jẹ tí ń fún yán káyọ̀ ṣe lẹ́dà tàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù ó ṣe kẹwàá tí àwọn òbí àwọn ẹni nǹkan òkè. ọbọ̀lúwa ó ṣe kẹwàá. wọ́n ní gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ bá ti rí àǹkárá yẹn gbà wọ́n ní kẹ́ ẹ dúró tí gbogbo àwọn èèyàn bá ti lọ tán ẹ̀yin ẹ dúró ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti rí gbà. àwọn àgbàlagbà wọ́n wí o àwọn àgbàlagbà gbogbo àwọn àgbàlagbà àwọn aya wa ìyá àlùbáríkà tẹ́ ẹ̀ rí àǹkárá gbà wọ́n ní adó ẹni tó bá ti gbà torí ọlọ́mọ lọ oṣù àpọ́nlé la wà yìí oṣù téèyàn kì í parọ́ mbẹ̀ ni you have to be sincere masha allah ọlọ́run ṣe dáadáa fún wa yóò ka àwa náà ká àwọn tí ó mọ fún yàn ẹ ṣe àmín jàmáà àmín. gbogbo ẹ̀yin tí ẹ tẹ́ ẹ̀ tí ì lè fún yàn lónìí àtẹ̀yìn àtọmọ yín ọlọ́run jẹ́ mọ fún yàn lọ́la. àmín ya Allah. ọlá maulana muhammad rasulullah. bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹ̀dá kan maulana alabrak. bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ènìyàn ọ̀rọ̀ tí yóò dá mùsùlùmí máa sáré àwọn kan tí yóò dá nìyí mùsùlùmí máa dárú ẹ̀ láṣà wọn. káwájú lè kẹta ó dàbá tí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan olúwa ó ṣe kẹwàá tí a mú òkè tán o. ire káwájú ní nǹkan òkè àtòṣì káwájú ṣe kẹta ó dàbá tí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan olúwa ó ṣe kẹwàá. mọ̀rẹ́jù ṣàánú ẹ̀dá. mọ̀rẹ́jù ṣe kẹta ó. mú òkè dánwò. ìtìyàmú òkè dánwò kàwéyàn ní nǹkan òkè àtòṣì. ìtìyàmú òkè dánwò kàwéyàn ní nǹkan òkè àtòṣì. ìtìyàmú òkè dánwò kàfúnyàn ní nǹkan òpè àtòṣì. slogan yẹn nìyẹn lọ́dọọdún. ìwọ tó bá ti ń gbọ́ tó dẹ̀ ń fà níyẹn sí pé wọn náà mọ̀ fún yẹn ó padà mọ̀ fún yẹn ni.
ẹ padà kí ló dé ẹ padà ẹ jòkó ṣe má fi yín sí jòkó ẹ lọ jòkó ètò tiwa ń bẹ ẹ má dàrú. ìyàmú òkè táwọ àfúyẹ́ ní nǹkan òpè àtòṣe ìtìyàmú òkè táwọ àfúyẹ́ ní nǹkan òpè àtòṣe kàrọ́jú ṣe kẹ̀dá o kàrọ́jú ṣe kẹ̀dá o bàbá ti fẹ́ kọ̀ bọ̀lúwà ó ṣe kẹwàá ìyàmú òkè táwọ àfúyẹ́ ní nǹkan òpè àtòṣe tóra yé ìyàmú òkè táwọ káfíà ní nǹkan òkè àtòṣe òpè iná fẹ́ fún wọn lónìí kẹ́bí ṣètì àmù. bámúbámú lèmi yé ẹbí ó máa pé bí ń pọ̀ mọ́ ènìyàn ẹ fètò sí bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹ̀dá kan. àhìlá àhìlálà àhìlá àhìlálà àlà àlà muhammadu rasulullah al-Qur'anu kalamullah àhìlá àhìlá. La ilaha illallah Allah Muhammadur Rasulullah Al-Qur'anu kalamullah ẹni tó rí ṣe ìwọ lọ́hùn ní. ẹni tí ò ní o ìwọ lọ́hùn ní. ẹni tó kọ́lé ìwọ lóní ẹwà wà táwọn tí kọ́ ìwọ lóní ẹni tó bímọ ìwọ lóní ẹwà wà táwọn tí bí o ìwọ lóní ojú bá ṣe wá iṣẹ́ Olúwa ni bóun ṣe ràn iṣẹ́ Olúwa ni afẹ́fẹ́ ṣe ń fẹ́ iṣẹ́ Olúwa ni ẹ̀fọ́ ògbójó ṣe ń rọ̀ iṣẹ́ Olúwa ni ọlọ́wọ́ ìwọ dáadáa mi èyí ò gbà pé ọ̀rọ̀ ọlọ́run jọ̀wọ́ dágbọ̀n wá gbà pé èyí àìlá àìlá ẹ̀wí dáadáa àìlá 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 Muhammadu Rasulullah Al-Qur'anu kalamullah bismillah àgbàdàlà lè wá. Wa sharibuna bismillah ayya ayilala ayya ayilala Allah Muhammadu Rasulullah Al-Qur'anu kalamullah. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ̀ dọ́là. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. Torí wọn lọ́ba tó ń ṣe tàná. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́ ó ti dájú pé wọ́n á ṣe tọ̀la. Ó ti dájú pé wọ́n á ṣe tọ̀la.
ọlọ́run mi mo wá dúpẹ́. àkọọ́lẹ̀ àná àtọ́lẹ̀ òní mo dúpẹ́. àkọọ́lẹ̀ àná àtọ́lẹ̀ òní mo dúpẹ́. ọba olùwà ọmọ nífẹ̀ẹ́ yìí ṣègbìn o. ọlọ́run mi mo wá dúpẹ́. mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ́pẹ́ wá. mo mọ̀pẹ́ wá. ọlọ́run mi mo wá dúpẹ́. mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ́pẹ́ wá. orí wọn lọ́ba lọ́ba tó ń ṣe tàná. ìwọ lọ́ba tó ń ṣe tòní. lọ́wọ́ ó ti dànù kó wá ṣe tọ̀la. kò dẹ̀ ṣàṣetì nínú ọ̀rọ̀ rẹ̀. àlà ọlọ́run mi mo wá dúpẹ́. gbogbo tí ó fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọwọ́ ọlọ́run. gbogbo tó wù yí. kò sẹ́ni tó lè ṣe àfọwọ́ ọlọ́run. ìwọ ló lè ṣe dàgbà bá mi ṣe ọba rẹ̀. ọlọ́run mi mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ́pẹ́ wá. ọlọ́run mi mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ́pẹ́ wá. torí ọlọ́ba tó ń ṣe lànà. ìwọ ọlọ́ba tó ń ṣe lónìí. ó sì dájú pé wà á ṣe tọ̀la. kò tẹ̀ sáṣetì nínú ọ̀rọ̀ rẹ̀. àlà ọlọ́run mi mo wá dúpẹ́. ẹ pariwo ọlọ́gbọ́n Allahu Akbar. Allahu Akbar. láàrin ìṣẹ́jú kan nísìn. tùràrí ó ti dé àyín. tùràrí àti pẹ̀fúmù onídìí ẹ̀ nínú Ramadan yìí kó o fi lé àwọn ẹ̀mí jágbajàgba tó bá wà nínú ilé rẹ lọ. Masha Allah. èló 300 naira ẹyọ kan ẹyọ ń bọ́ ànábì kínú mi ò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. la hawla wala quwwata illa billahi. aliyyil azim. ajidonkiu lórí dúró yìí wọ́n ti tún sanwó àǹkárá èèyàn 22. Allahu akbar kabira. ní túmọ̀ sí wípé Ramadan tọdún yìí máa rọrùn dáadáa. Masha Allah. insha allah rahman. ìrọ̀rùn lọ́dún bá dé. bàbá wa chief imaamu Fọláwíyọ Central Mosque Masha ní Allah. gbogbo Sùúrùlérè láyé tá a wà yìí. bàbá wa pẹ̀lú wa ìwà. bàbá wa Aliyatida adama Allah àjọṣiṣẹ́ wa olóore yìí ni Masha Allah. wọ́n dúró tán yẹn pé iṣẹ́ àwọn ni Allah. bó ti yẹ káwa jọ ṣe nìyí. ọba alubarika. bàbá Ọlọ́run ní padà lẹ́yìn amina ya Allah. gbogbo àwọn alátòrí bàbá wa àbúrò bàbá wa ìbọlúwa pọ̀ ta ní ẹgbà á ní padà dẹni tí wọ́n mọ̀ gbà fún. amina ya Allah. ẹ wá ṣàánú rẹ̀ ó ti yíwọ́ o Ọlọ́run níjó lè ṣẹlẹ̀. amina ya bi Allah. idhnihi ta'ala amin. wala hawla. wala quwwata illa billahi ilali. gbogbo ẹni tó kù lórí ìjókòó láàrin ìṣẹ́jú kan ẹjẹ́ àjòkó. bàbá wa chief imam ó ṣàdúrà fún wa. a bá ti ṣàdúrà tán àwọn nǹkan tá a fi máa ń ṣínú ó sì wà ń bí. ìṣínú alákọ̀ọ́kọ́ rèé ó ní bá a ti ṣe ẹ pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar. ìṣínú alákọ̀ọ́kọ́ rèé ìwọ tó kù tọ́lọ̀ ní kó o dúró ajásí pé n tó fẹ́ gbà ó sì kù. Masha Allah. bí bàbá wa ìmọ̀ bá ti ṣàdúrà tán gbogbo wa a ó dìde lórí ẹsẹ̀ wa a wá ṣiṣẹ́ yẹn báwa ti máa ṣe ní gbogbo ìgbà àmọ́ for this moment máa pe bàbá wa imam kí wọ́n ó bá wa ṣe dùá wùlé ìta àṣeyẹ ká tó wá ṣe dùá wù iftar alhamdulilayi wa marhaban. الصلاة والسلام على سيدنا ومولانا وحبيبنا محمد صلى الله عليه وسلم. وآله وأصحابه وأزواجه وذرياته وآل البيت. إنما العمل بالنية وإنما لكل امرئ ما نوى. صدق الرسول.
الإسلام المبارك. السلام عليكم ورحمة الله وبركاته. àbá chief imam wọ́n ní kí ọlọ́run kó máa bá gbogbo àwa jàmáà lápapọ̀ àkú ọdún àkú ìyèdùn ọlọ́run jẹ́ àṣọpọ̀ ẹ̀ láyé. كي ليلة الشيخ المختار. bàbá wa imam àyè yìí wọ́n láwọn kí bàbá wa al-Mukhtar bàbá wa sheikh Ahmad Bukhari al-Mukhtar ẹ̀ sọ pé ṣéwù wallahu yasmuka minan nas. ọlọ́run jẹ́ àárín pẹ́. ọlọ́run jẹ́ àárín pẹ́. èyí tí ẹ̀ ń ṣe lénìí. yìí tẹ́ ṣe lénìí. ọlọ́run jẹ́ fi ṣàṣe mọ́. ọlọ́run wo má jẹ́ fi ṣàṣe mọ́. abarikola anabi Muhammad. abarikola anabi Muhammad. àtẹ̀yìn. àtẹ̀yìn. àti gbogbo àwọn tí ẹjọ́ ń gbà. àti gbogbo jama aliwuda Muhammadu Rasulullah lápapọ̀. ọlọ́run ní padà lẹ́yìn yín. ọlọ́run má padà lẹ́yìn wa. abarikola anabi Muhammad. ọlá anabi Muhammad. ọlá alukur'ani kẹrin. ọlá alukur'ani kẹrin. ọlá orí kankan tẹ́ ń dùn nínú. wọlá orí kankan tẹ́ dùn nínú lónìí. ọlọ́run má ṣe bá. bàbá wa al-Mukhtar ọlọ́run bá dùn inú kalẹ̀. má fi bànújẹ́ kẹ́yìn ọ̀rọ̀ yín. má fi bànújẹ́ kẹ́yìn ọ̀rọ̀ yín. ọlá alukur'ani. ọlá alukur'ani kẹrin. ìjọ aliwuda. ìjọ aliwuda. wàràfáàná. Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. wàràfáàná umakana aliya. ọlọ́run ní jẹ́ wálé láyé. ọlọ́run má jẹ́ wálé láyéláyé. èèyàn ní ṣerú eléyìí. èèyàn kì í ṣerú eléyìí. bàbá wa al-Mukhtar. kó tún wá wálẹ̀. kó tún wá wálẹ̀. a jẹ́ pé ọlọ́run ọba tí ń sẹ̀sán kò ní sẹ̀sán mọ́nu. a jẹ́ pé ọlọ́run ọba tó lẹ̀sán lọ́dọ̀ kò ní sẹ̀sán mọ́nu ni. torí al-jazā'ul ihsāni illal ihsān. n tó wínú Kùránì nù ni pẹ́ẹ́n tó bá ti ń ṣe dáadáa. kò sí ní tá a fi san dáadáa. kò sí ní tá a fi san dáadáa. àfi dáadáa. dáadáa náà la fi san dáadáa. ọba tó wá kọ́ yín mọ̀. ọba tó kọ́ yín mọ̀ ṣe bàbá wa al-Mukhtar. tó ní kẹ́ máa rí ṣe. tó ní kẹ́ máa rí ṣe. àìríṣe mọ́ ọlọ́run. àìníríṣe mọ́ ọlọ́mọ fi ṣàdánwò fún yín o. ọlá anabi wa Muhammad. ọlá al-Qur'ani karim. ọlọ́wọ́ wa wọlé àti yín. wọlé àti yín. gbogbo àwa tá à ń nẹ́mi bẹ́ẹ̀. gbogbo àwa tá à ń jẹ̀ràn rú eléyìí. táwa náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀. táwa náà fẹ́ máa fún yàn. ọlọ́run kún wa lọ́wọ́ o. ọlá anabi wa Muhammad. ọlá la ilaha illallah. gbogbo àwọn tá ń fún náà. gbogbo àwọn tá a gbà náà tán fún. ọlọ́run má jẹ́ kábàámọ̀ ìpẹ́ ṣe gbà. ọlọ́run má jẹ́ kábàámọ̀ pa ṣe gbà á. ọlá la ilaha illallah. ìwòye ẹ̀mí. ìwòye ẹ̀mí. ọlọ́run dákun jẹ́ ojú báyìí lọ. ọlọ́run jẹ́ ó tún jù báyìí lọ. ká máa bẹ láyé ká máa bẹ láyé. ká máa bẹ láyé ká máa bẹ láyé. pẹ̀lú àlàáfíà. pẹ̀lú àlàáfíà. ọlá àjẹkùn ṣu ọlọ́run. ọlá àjẹkùn ṣoṣo ọlọ́run. ọlá al-Qur'ani karim. bisimilayi rahman rahim. ẹ jẹ́ àtẹ́wọ́ bàbá chief mọ́mú ń ṣàdúrà. bisimilayi rahman rahim. amiina. allahumma salli salatan kamila. amiin. وسلم سلاما تاما آمين على سيدنا محمد الذي تنعل به أوقات اللهم آمين وتنفرج به كورب وتقضى به أوايج آمين وتنال به رغائب آمين وحسن عواتم اللهم آمين ويستصدق معائم آمين بوجه الكريم آمين مع الذين أنعمت عليهم برحمتك يا أرحم الراحمين اللهم آمين اللهم اجعل منك في إياد منيء وارزق عظيم من جميع الكفر اللهم آمين بلغني أجيال آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين اللهم صل على سيدنا محمد آمين صلاة تنجينا بها من جميع الأهوال والآفات اللهم آمين وتقضي لنا بها جميع حاجات آمين وتطهرنا بها من جميع سيئات اللهم آمين وترفعنا بها عندك على درجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات اللهم في آمين الحياة وبعد الممات اللهم آمين الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ jẹ́ gbọ́dọ̀ tóbi jọba. Allahu akbar. bàbá wa àtàndá Ali ọlọ́run bá ṣe dáadáa fún wọn. ọlọ́run ṣe dáadáa fún bàbá. bisimilayi inna a'tainaka. bisimilayi inna a'tainaka. masha Allah. bisimilayi rahman rahim inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. àmín. tó kò sí méjì tí wọ́n wí. chief imam ju pé ní wọ́n ní bínú àwọn ti dùn so kò sí táwọn wí fún bàbá wa al-Mukhtar ọlọ́run ọba ti lẹ̀sán lọ́dọ̀ yóò bá wa san yín lẹ́sàn rẹ̀. jazakallahu khayran jaza. ẹ̀san tí ò ní tányán ọlọ́run ọba san yín lẹ́sàn rẹ̀. jazakallahu khayran jaza. ẹ̀mí gígùn àti kẹ́ àti dùnú ọlọ́run ọba ṣe fún yín. al-Fatiha. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arahman maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi waladdallin àmín. àmín ya Rabb. àmín. anakumullah. ṣé wàá rí lórí ìjókòó yìí. lórí ìjókòó yìí. yàtọ̀ sí àwọn aṣọ tí wọ́n pè ń bẹ̀ yẹn àti àwọn. yàtọ̀ sí aṣọ
tí wọ́n pín àtàwọn ankara yẹn. àtóúnjẹ tá a gbà àtàǹkárá. fashion house kan náà kó àwọn jalamiya tuntun. fashion house kan náà kó àwọn jàlámíà tuntun tí wá sí ó jẹ́ àyín tuntun. tó jẹ́ tuntun. tó lékè 25,000-30,000. aṣọ tá à ń wí yìí ó lékè 25,000 lẹ́yọ̀ kọ̀ọ̀kan. lẹ́yọ̀ kankan. àwọn náà fi dá sí. ọlọ́run náà fi dá sí ìjòkó yìí. àmù títí tọdún yìí. ìtì àmù tọdún yìí àwọn náà dá sí. inshallah rahman. inshallah rahman. bàbá wa alẹ́ àrírí ń bẹ lórí ìjókòó. bàbá wa alẹ́ àrírí ń bẹ lórí ìjókòó. bàbá wa alẹ́ àbúrò ń bẹ lórí ìjókòó. bàbá wa alẹ́ àbúrò àwọn náà ń bẹ lórí ìjókòó. alága méjì sì ni bàbá wa alẹ́ àbúrò. alága bámbám làwọn méjèèjì. bá ń pariwo lọ. alága méjì ló jókòó papọ̀. ayakumula mo ti wà alẹ́ àrírí. alẹ́ àrírí. alága kan làwọn. alága kan ni for wọn. now. for now. bàbá wa alẹ́ àbúrò. authentic. alága méjì ni wọn. alága mashallah ọlọ́njẹ́ àríwá wá pẹ́ bàbá wa àbúrò alága méjì làwọn. torí ìdí èyí. torí ìdí eléyìí. bàbá wa alẹ́ àbúrò. bàbá wa àbúrò. àga àkọ́kọ́. àga àkọ́kọ́. kó máa lọ báyìí. kó máa lọ. àga kejì. àga kejì. kó máa lọ báyìí. látọ̀dọ̀ Al-Mukhtar. bàbá wa alẹ́ àrírí. alẹ́ àrírí. àga kan yẹn. àga kan yẹn. ẹ̀ẹ́dẹ́kẹ́lẹ́ yìí máa lọ kò ní báyìí. bàjẹ́ láyéláyé. sẹ́wárí borun yìí kásíkà náà ń pè é. ìbòrù yìí. o lékè ìṣirú nẹ̀nẹ̀ ni. lékè ìyẹn náà lé 20,000. wàláyé àwọn obìnrin tó wá fáṣẹ ọmọ bó ti ń lọ. obìnrin tó bá mọ fashion. bàbá wa alẹ́ àrírí. bàbá alẹ́ àrírí. ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. ẹ bá fún ya ẹ Ibrahim. bá pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. inshallah rahman. alhamdulilayi. gbogbo wa tó kù ẹ jẹ́ kí a mú ọ̀sán wa náà. ẹja mẹ́sàn ní èso ọwọ́ wa ẹja mú jáde. ẹ tí ò dẹ̀ rí apugba. ẹ tí o rábù gbà omi ọwọ́ rẹ̀ ṣàgbà mú. omi ẹgbẹ́ dání. gbé dání. ẹ dìde ẹ jẹ́ ká kọjú sí kíbla. ẹja kọjú sí kíbílà. àwọn àfáàdà torí Ọlọ́run. tàwọn àfáàdà. ó yá omi. ya ó yẹ mọ pin coordinator. apu wa fẹ́ ṣàdúrà ẹjọ. ẹja dìde lórí ẹsẹ̀ wa ká kọjú sí kíbílà. ẹ máa fi láwọn àfáà lọ́wọ́. ok àwọn ọmọ wa ti kọjú sí kíbla báyìí ọ̀nà ìpàwọ̀ la máa bọ́ síta mẹ́rin. a kọjú sí. ẹ máa gba èso ní dání. àwẹ̀ àkọ́kọ́ nìyẹn gbogbo ẹni tẹ́ ń bẹ lábẹ́ kíní ẹ̀yin náà. ìṣínú àkọ́kọ́ látọ̀dọ̀ bàbá wa Al-Mukhtar official masha Allah. ẹ bọ́ síta ẹ kọjú sí kíbla. ẹ já kọjú sí kíbla. ní tó bá kù tó ń dùn ẹ nínú ọ̀rọ̀. n ti ń dùn ọ̀hún nínú ọ̀rọ̀. wàá ṣàlàyé ẹ fọlọ́ báyìí. ṣàlàyé ẹ̀ fọlọ́hún. wọ́n dìde lórí ẹsẹ̀ yín àwọn èèyàn tí ì gba àkàtà mẹ́rin. coordinator yẹ máa bọ̀ ń bí o kò ì débí. ẹ bá ń sọnù. kò ì débí coordinator. ẹ jẹ́ ti omi fẹ́mi gánà omi ẹ sọnù ẹ wọ ẹ̀yà. gbogbo àyè tó bá wà kọjú sí kíbílà kó máa dàníyàn. máa tọrọ tó bá kù tó fẹ́. kọjú sí kíbílà bí tó kọjú sí ni ọmọ dàníyàn. ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ìfẹ́ ariwo kankan mọ́ kí ló kù ń bẹ̀ yẹn. subhanallah. afáwa la rírí ẹ̀yọ̀ ṣẹ́gun. ti wù mí tó lé ní ó yẹ kí n gbọ́rùn lẹ́nu yín. àwọn mọ́jọ́kọ́ yìí ò dá a lẹ́jọ́ bẹ́ẹ̀. yá dàníyàn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹja bọ́ bàtà wọ Ọlọ́run ṣe yánu. يا من إذا كنت يا مولاي لباني. mo pèrè Ọlọ́run ọba alágbára tó jẹ́ pé bí n bá ti ń pè ọ́ ló máa ń dá mi lóhùn. ẹ bá mú mi. يا واحد ما له في ملكه ذات. mo pèrè Ọlọ́run ọba kan ṣoṣo tó lè pé méjì tó lè pé mẹ́ta nínú agbára rẹ Ọlọ́run ọba alààyè.
àṣìkà tẹ̀sítúrú ni. mò ń sí ọ àmọ́ ń bò mí láṣìírí ọlọ́run ò jẹ́ káṣìírí ó tú. àwọn sọ́ọ̀kà tẹ̀síkúrú ni. tí n bá ní mo gbàgbé rẹ ìwọ tí wọ́n rántí mi ò ń ṣe mí lóore lọ ni ọlọ́run ọba àlàyé. kàkẹ́fà ń sàkà yà máa ń lọ ìsọyọ́nsá. mi ò lè gbàgbé rẹ ọlọ́run ọba tó gbàgbé mi níṣẹ́jú kan tá a jọ ń lọ tá a jọ ń bọ̀ ọba alágbára. ọba tí gbẹ́kún aládùúrà mo ti dé. ẹ máa dàníyàn ẹ̀rọjọ yín fọlọ́run ẹ̀sọ́ ń tẹ́ fẹ́. olúwa ti gbẹ́kún aládùúrà gbàdúrà fi. ọlọ́run ọba alágbára ṣàánú wa ọlọ́run Ramadan láwọ̀ yìí má jẹ́ àsunkún palẹ̀ ọdún yìí ọlọ́run. iná àtọ̀ iná domi nínú. iná àtọ̀ iná ẹ̀ka ẹ máa ká gbogbo bí tẹ́ wà bisimilahi rahman rahim iná àtọ̀ iná ẹ̀ka kawusar fasali rabbika wa nahar nasha ní ẹ̀ka wàlá. alamuna ṣíra ọba mi nu jẹ́. alam nashra kasara kwa dana kauza kaza kwa dana kwa fana kazikra fa inna ma la yusra sura inna ma la yusra fa sakran sawa ila rabbika fargab Allah ìlàfi ìfọkànbalẹ̀ ìlàfi ẹ máa ká níbi tẹ́ wà ìfọkànbalẹ̀ Ọlọ́run yóò wọnú ayé oníkálukú wa. ọba tí gbẹ̀kún aládùúrà tàbí lọ́rẹ̀ yà Allah ẹ pariwo lọ́gbẹ́ Allah ó yẹ orúkọ Ọlọ́run kíkà kíkà Allah 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 Allah. pẹ̀lú bànújẹ́ ni mo fi bẹ̀bẹ̀. pẹ̀lú mi lójú ni mo fi bẹ̀bẹ̀. rẹ̀mí lẹ́kùn ọba Olúwa. astaghfirullah al-azim alladhi la Olúwa. ilaha illa huwa al-hayyul qayyum. forí ẹ̀ṣẹ̀ méjì mi Ọlọ́run ọba má fi bí ẹ̀ṣẹ̀ mú mi Ọlọ́run Yallah wa ni'mal wakil. ọba alágbára dá mi ló ń ṣe yanu Ọlọ́run. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. kò sí agbára tó lè yanjú ọ̀rọ̀ ayé ẹni tí ò bá sí Ọlọ́run Ọlọ́run ọba mi dá mi lóhùn amruhu ọba aláṣẹ ohun ní idha mọ̀pẹ́ arada shay'an ọba ti fẹ́ nǹkan ayakula Ọlọ́run lahu kun fayakun. wíbẹ̀ jẹ́bẹ̀ ìrì Ọlọ́run ló ní kò sẹ́lómi subhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un. mímọ́ Ọlọ́run tí nǹkan kan ò lè wala ṣe. ilaha olówó. wala quwwata illa billahil aliyyil azim. bismillahir rahmanir rahim. ẹ máa dà ní ẹ̀sọ́ tẹ́ fẹ́ fọlọ́run allahumma Ọlọ́run ọba o inni nawaitu an ataqarraba ilayka. Ọlọ́run ọba alágbára àṣẹ o qira'ati asma'ika al-husna Olúwa mi ṣàánú wa wa gbàdúrà wa sifatika al-ulya. Ramadan yìí jó yọrí sí ire fún wa fataqabbaliha minna. jẹ́ ara àánú ṣe yanu fún wa Ọlọ́run wa'adina bifadlika man má siwak. pa wá lẹ́kún má dà wá láàmú Ọlọ́run innaka wasi'un limaghfirati. ọba alágbára àṣẹ oore lápẹ́ innaka ala kulli shay'in qadir. Ọlọ́run jẹ́ kẹ́wọ́ owó tó ń tà ń béèrè Ọlọ́run a máa ṣe bismillahir rahmanir rahim àkọ́kọ́ rèé àkọ́kọ́ ìṣínú nínú Ramadan 2021 rèé olúwa àjọ bẹ̀rẹ̀ ni olúwa má jẹ́ wọn parí ẹ̀ lẹ́yìn wa. آمين يا رب العالمين. gbogbo tó wá jẹ́ ìbànújẹ́ àti káyà sókè nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa wọ́n láàpò oníkà gbàwẹ̀ àárí ẹ̀ àdẹ̀bẹ̀rù ẹ̀ à ń wo omi látàárọ̀ àmú الله أكبر. gbogbo wa ló ń jẹ nílé àjẹ́ الله. àdẹ̀rọ̀ ló pẹ́ kan tó máa mú wa tá a bá ṣe bẹ́ẹ̀. àmọ́ wọ lóníkà nẹ́bí sọ pé asọ́mùlì ìfà áná àjìzì olúwa lẹ́yìn bá gbá àwẹ̀ tẹ́yìn ó ti ṣe tọ́lọ́run. الله. kó má bàa wá wéèsì àwẹ̀ rẹ èdè àsìkò tí èèyàn bá fẹ́ sínú. wàhálà nẹ́bí sọ pé ọlọ́run súnmọ́ èèyàn ju èso tó fẹ́ fi sínú lọ. الله. ó pariwo ọlọ́run الله. ìtumọ̀ sí gbé mẹ́sàn-án ẹ̀sìn wà lọ́wọ́ rẹ yìí ọlọ́run súnmọ́ ẹ jù bẹ́ẹ̀ lọ. gbogbo ìbànújẹ́ tó fẹ́ kọ́lọ́n fi àwẹ̀ tòní mú kónú ayé rẹ. ó bá yẹ kó nígbàgbọ́ nínú orúkọ ọlọ́run náà pariwo ọlọ́run pé Allah. Allah. láàrin ìṣẹ́jú kẹ́rìsì wọ́n ṣe bismillahir rahmanir rahim 19 àti máa ṣe lọ́dọọdún nìyẹn
ọlọ́kọ̀ gba ní ìbádà fún ẹni kọ̀ọ̀kan wa bismillahirrahmanirrahim wàá ṣe jẹ́lẹ́jẹ́lẹ́ sórí èsì tó ń bọ̀ dání bismillahirrahmanirrahim 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 bismillahirrahmanirrahim. bismillahirrahmanirrahim 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 bismillahirrahmanirrahim. ani bisimilahi. bisimilahi. masha allah. masha allah. la yajilibu. yajilibu. li khayra. li khayra. illa allah. illa allah. oye pariwo alágbé allah. Allah. bí nǹkan bá ṣe ń bà nínú jẹ́ tó oníkó wí tó sọ pé bisimilah. bisimilah. wọ́n sọ lọ́wọ́ pé oníkó ṣe tiẹ̀ ó ti ṣe wí dáadáa. bisimilah. masha allah. masha allah. la yasirifu su'a. la yasirifu su'a. illa allah. illa Allah. tó pariwo alágbé allah. sọ pé bisimilah. bisimilah. masha allah. masha Allah. makana. makana. min ni'matin. min ni'matin. famin allah. famin Allah. tó pariwo alágbé allah. Allah. ó yá tó gbé bisimilah. bisimilah. tó o bá lọ́ba mi lẹ́yìn ọlọ́run wí dáadáa. bisimilah. masha allah. masha Allah. la hawla. la hawla. wala quwwata. wala quwwata. illa billah. illa billah. tó pariwo alágbé allah. Allah. ó yá dàníyàn tó fẹ́. ó gbọ́ ti ṣètò ọlọ́run látàárọ̀. aláwọ̀ màláíkà wà dúró sẹ́nu aláwẹ̀ nígbà tó bá fẹ́ sínú. sọ ní tó fẹ́ béèrè ni. ọba yìí ti rẹ́dì láti tijú ìwọ náà torí ìwọ náà ti tijú rẹ̀. ọba yìí ti rẹ́dì láti gbọ́rọ̀ sí ìwọ náà lẹ́nu torí ìwọ náà ti gbọ́rọ̀ sóun náà lẹ́nu. bismillahirrahmanirrahim. ẹ máa dàníyàn. adéhùn samawati wal ard. ọba aláṣẹ sánmà àti ilẹ̀ lápè. idha qada amran. ọba alágbára ohun àti ọ̀rọ̀. fa innama yaqulu lahu kun fayakun. gbogbo ibi tí nǹkan ti ń ṣe ẹ́ kó o máa rí ìwòsàn lẹ́ẹ̀kan náà. qalat rabbi anna yakunu li waladun. gbogbo ẹni tí ọwọ́ burúkú ti bà kó máa já kúrò. wa lam yamsasni basharun. ọlá àṣẹ oṣù yìí ọlọ́run kó máa wù ẹ́ sàn. qala kadhalika Allah. gbogbo ibi tá ti tiẹ̀ mọ́ kó o máa jáde kó bẹ́ẹ̀. yakhluqu ma yasha. èwo ò ní bá wọn sunkún má lágbára idha ọlọ́run. qada amran. n ti ń pè èèyàn padà sẹ́yìn kò ní fa bẹ́ẹ̀. innama yaqulu lahu kun fayakun. ọlọ́run alágbára mo pè lórí ọ̀rọ̀ ayé ẹ lónìí. ma kana lillahi. alọ́lọ́run ló làṣẹ kó rí bẹ́ẹ̀. an yattakhidha min waladin. gbogbo ẹni tí ọ̀nà ti dí mọ́ kó máa là. subhanahu. mímọ́ ọba mi tí nǹkan ò lè ṣe láyé. idha qada amran. àánú ọlọ́run kó máa báyìí kó máa bá wa. innama yaqulu lahu kun fayakun. àṣẹ agbára ọlọ́run kó ń fàyà kún ọ̀nà kó máa báyìí. aláṣẹ ń bẹ lọ́dọ̀ ọlọ́run. àmúrú. ọba mi kì í dààmú kó tó ṣe. àdáṣe. rí bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ ni ọlọ́run nínú. ayakula lahu kun fayakun. ọba mi ló ní àṣẹ kó rí bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀. wasubuhana alladhi biyadihi ọba aláṣẹ malakutu agbára. kulli shay. mo pè ọ́ ní sọmí déèyàn. ilayhi turja'un. má dà mí láyé ru ọlọ́run kò pè wala ọ́. hawla. wala quwwata illa al-Fatiha. bismillahirrahmanirrahim. Amin. alhamdulillahi rabbil alamin. Amin. arrahmanir rahim. Amin. maliki yawmiddin. Amin. iyyaka na'budu wa iyyaka nasta'in. Amin. ihdina siratal mustaqim. Amin. صراط الذين أنعمت عليهم Amin. غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما
سبقنا صراطك بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم لك صمت وعلى رزقك أفطرت آمنت بك وتوكلت عليك ولا حول ولا قوة إلا بالله العلي. بسم الله الرحمن الرحيم. أجاسينو رمضان كريم. الله أكبر. àdúrà mi ti gbà o àmì lókù tí ìsìn máa ṣe. àdúrà mi ti gbà o àmì lókun tí sì máa ṣe. Salamu alayka, salamu alayka, salamu alayka manzo Allah annabi Muhammadu. Salamu alayka, salamu alayka, salamu alayka manzo Allah annabi Muhammad. Salamu alayka, salamu alayka, salamu alayka manzo Allah annabi Muhammad. Salamu alayka mama salamu alayka mama salamu alayka manzo Allah annabi Muhammad. Rasul ilahi alamin ta'ala Muhammadu Rasul ilahi alamin ta'ala qadimu Canada ya Rasul ta'ala. Salamu alayka salamu alayka salamu alayka manzo Allah annabi Muhammadu. Inni ala tayami wal bara'i Habiba ilahi malita al-kuramai Muhammadu. Ariftu wa ma bi shawku jaydat al-vatan Baba al-abrar khuda li tasakin fi kamal ba'i. Olólùfẹ́ baba Khalifatul Kafi ni wọ́n. Wala shaqani rabba damali tisajiyan لها طرف كالبرغوز بين ملائي. أرى كل إنسان بابا العريري بولي بمحبة محمد فكل وليلى هو تعب لائي. أوكي بابا MTN أبيت أراي النجم شوكا وجيرتي نيام ونار شوكي بين أشائي محمد. ولا شكني ربد مالي تساجيا لها طرف كالبرغوز بين ملائي. سلام عليك سلام عليك سلام عليك منزو الله النبي محمد. سلام عليك سلام عليك سلام عليك منزو الله النبي محمد. فكل وليلى قوة بلائي. أبيت أراي النجم شوكا وجيرتي. مولانا عريش قولا أبيت أراي النجم شوكا وجيرتي. نيام ونار شوكي بين أشائي.
رب دمالي ساجيا ولا شكوني رب دمالي ساجيا لها طرف كالبربوز بين ملائي أرى كل إنسان ولي بمحبة فكل عليها وتقابلائي أبيت رأي نجم شوكا وجيرتي نيام ونار شوكي بين شائي وما شقني عيون ولا رب عزتي فشوقي لزرق العين ويا منائي إلى أحمد محمد محمد إلى أحمد أبو الوراء أتود الوراء وليس يدانا في كمال وفائي أجل الورى قدرا وسيرا وعنصرا وأكرام ما يعلو عننا سمائي أمين إله العرش مركز سري وقد فاد منه العلم للعلماء أبي القاسم المائي ضلالي محمد 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 وخير معدن مفخر الخبراء تبارب ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله مرشدنا لله الشيخ إبراهيم عبد الله ممدنا منكزنا لله ممدنا وسيلتنا لله ممدنا مرابنا لله الشيخ إبراهيم الشيخ إبراهيم عبد الله الله مرشدنا لله الشيخ إبراهيم الله وصول جميل مسكينا بحبليا وصول جميل مسكينا بحبليا تحققوا ما لم يقاسم بربيا ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله وجوبي فيابي بالمعارف الأمطرة إبراهيم إبراهيم وجوبي فيابي بالمعارف الأمطرة وقد كسر لأكتابي عن درج شاوية ممدنا مرشدنا لله برهام شيخ إبراهيم عبد شوني وإن خطوتي إلى مساعدة بايو 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 وني وإن خطوتي إلى مساعدة ولم يشك يوما راني وخاتيا ممدنا مرشدنا لله برهام شيخ إبراهيم شوالي باين تزعلوني تبابي ميليرو Ànábì tí bàbá wa Al-Mukhtaru ń pariwo ní gbogbo ìgbà oníṣẹ́ Ibrahim náà sọ yẹn báyìí tẹ̀sí àlùní iṣẹ́ oníṣẹ́ bá bí mi wípé ìtẹ̀sàlùní àní àbíbí wá sẹ́yẹ̀dẹ̀ kọ̀tọ́ àbíbọ̀ báyìí mọ̀lẹ́gẹ̀ èrò máa ń wá bá mọ̀mídùnà oríṣìdùnà lillahi àṣẹ
lẹ́kì fa àyínú àbí ìṣe àkà àyínú. Oya 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 mú mi dúnà oríṣi dúnà lè la ẹ̀. Àṣẹ ikú ìbíra ìmọ̀ àbọ̀dọ̀. Oya pé níyà àṣẹlẹ̀ kàwọ́lágé. Níyà àṣẹlẹ̀ kàwọ́lágé. Para àmọ́ níyà. Gbogbo mo ti tàrí ẹ̀ náà kó bá mi wí tó náà níbo Muhammad. Usulu jẹ́mi ilmadi kìnnàmì àwùlíyà. Sori tó o bá tẹ̀lé àlùmọ̀kútà tó o bá ní síyáza, o ní síyáza. Wọ́n ní pé ní yànsẹ̀lẹ̀ kàwọ́lágé. Àlùmọ̀kútàrò ní yànsẹ̀lẹ̀ kàwọ́lágé. Bára àmà ní yànsẹ̀lẹ̀ kàwọ́lágé. Ẹ bá gbé ṣé wò ní yànsẹ̀lẹ̀ kàwọ́lágé. Wọ́n bẹ̀ máa ń gbé bàrà àmọ́ kọ́lọ́ kọ́lọ́. Kàṣẹ́rẹ́ ṣẹ́rẹ́ ṣẹ́rẹ́. One best. Ẹ bá wí o wá ṣeré. Ẹ bá sọ bọ́lá yìí la ṣé wo amada o. A ní bàbá ara tó mọ iyọ̀ mọ́. Aláyìnlá o bàbá ara tó mọ iyọ̀ mọ́. Kò fi wá ṣeré o. Bàbá ara tó mọ iyọ̀ mọ́. Ṣé aláyìnlá o. Bàbá ara tó mọ iyọ̀ mọ́. Ṣé ikú alẹ́mọ̀kú tarí. Bàbá ara tó mọ iyọ̀ mọ́. Ọkùnrin ló ń pè wọ́n sóríire. Bàbá ara tó mọ iyọ̀ mọ́. Obìnrin ló ń pè wọ́n lówó lọ́wọ́. Bàbá ara tó mọ iyọ̀ mọ́. Bó bá ṣe mí ni wọ́n máa gbóhùn sókè. Bàbá ara tó mọ iyọ̀ mọ́. Bóyá la ilaha illallah alẹ́mọ̀kú tarí la ilaha illallah alẹ́mọ̀kú tarí. Ẹ̀gbọ́n tó wí, ọ̀gá ni wá, ọ̀gá lọ̀gá wa. Bóyá la ilaha illallah alẹ́mọ̀kú tarí. Bóyá ṣe fọwọ́ ló ń tọrọ máa bọ̀ lálẹ́mọ̀kú tarí. Bóyá la ilaha aláboyún
sì kú pátápátá lórí ìdúná ìbámu yá yàgá. Oya alifu alifu salati alifu alifu salami ala rasulil amini Muhammadu rasulullah. Alifu salati alifu alifu salami ala rasulil amini Muhammadu rasulullah. Allah al-Muqtar Ahmad Bukhari al-Muqtar Ahmad Bukhari al-Muqtar Ahmad Bukhari al-Muqtar Ahmad Bukhari أتيتنا رحمة الله شافيا علي مغوزا بابا حمد بخاري